أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي يدخل من يشاء من عباده في رحمته والظالمين أعد لهم عذابا أليما، والصلاة والسلام على رسولنا سيدنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من آمن بهم واتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó já sí pé nínú agbára àti ọlá rẹ̀ àti àánú rẹ̀ a máa fi àánú ṣe sàárà àti tanilọ́rẹ fẹ́ni ó bá wùn nínú àwọn ẹ̀dá ẹ̀. Bákan náà, gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alábòsí látara ìyapa Ọlọ́run tí wọ́n wò pé kí Ọlọ́run ó ṣe, àrà wo Ọlọ́run ó dá, irú wọn bẹ́ẹ̀ Ọlọ́run ọba tọ́jú ìyà léyìí tí ó máa jẹ́ ìyà ẹlẹ́ta ẹlẹ́ro, tàbí ká pè é níyà tó lágbára tí agbára ẹnìkan ò lè ká láti tẹrí sí irú ìyà náà ń bẹ fún wọn. Kọ́lọ́run dákun kó ya èmi àti wọ́ ya irú ìyà náà kó má ṣe nípìn wa. Àtàrà bá ní atọrọ kẹ́gẹ̀ fún ọ̀gá wa, aṣáájú wa, Ànábì wa Muhammad, ẹni ẹ̀ṣà, ẹni Ọlọ́run ọba gbé dìde sí wa, kó máa jẹ́ àánú láti yọ wá kúrò nínú òkùnkùn ká lè máa ibi tí ìmọ́lẹ̀ wà látara Al-Qur'ani tí Ọlọ́run ọba rẹ̀ fi rán. Ọlọ́run bá wa kẹ́ Ànábì, kó sì bá wa kẹ́ gbogbo àwọn àlùmọ̀ rẹ̀ látàná wá títí dòní àti títí láéláé. Kó mọ́ wa má bẹ́ẹ̀, kó bá wa fi ìkẹ́ náà, kó mọ́ bá wa fi ṣe ìdẹ̀ra àti ìgẹ̀ fáwọn àfáà wa, Maulana Sheikh Adam Abdullahi Ilory, Maulana Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Yusuf Al-Abaji, Sheikhuna Tajul Adab, Tajul Mu'minin, Sheikhul Muzammil, àti gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ. Ládàáyanrí khasatan Maulana Fadilatu Sheikh Mustapha Zaglulu Sanusi, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ àti ìgẹ́, iṣẹ́ wọn Ọlọ́run má jẹ́ ó dàrú, la ilaha illallah. Bákan náà, Maulana Fadilatu Sheikh Muhsin, Fadilatu Sheikh Abdullatif Amoni wa Fadilatu Sheikh Gilgis Akodo, Ọlọ́run bá wa kẹ́ wọn, kó bá wa pa gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ bẹ́ẹ̀, Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn àfáà wa tí wọ́n wà láyé látòrí Maulana Mudirul Markaz adamallahu hayatahu bil afiyati wassalama ya rabbal alamin, innaka afuwun karimun ya Allah ya dhal jalali wal ikram, antal mujibu da'awati fa'ajibu da'watana ya rabbal alamin. Ọlọ́run wá ṣíjú àánú oko wa náà. Naam, ní ṣókí, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó péjọ mẹ́ta tọ́lọ́run tún ní ká tún láǹfààní àti ríra wa. Sọ àwa tí Ọlọ́run ní ká kádàrá ká fẹ́ràn ara wa nítorí Islam, ọba tó ní ká ṣì wà ńbẹ̀, náà ni à ń dúpẹ́ fún. Kọ́lọ́ má wàá yọ wá kú ńbẹ̀ láéláé. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Naam, àkọlé ọ̀rọ̀ wa yìí ní ṣókí òun náà ni, ǹjẹ́ mùsùlùmí àti mùmínì wọn ò kọ́kọ́ wọná kan tó wá wọ àlìjánná? Ẹ bá mi fojú wo ìbéèrè yẹn dáadáa. Ìjẹ́ mùmínì, ẹni Ọlọ́run tí ń jẹ́ mùsùlùmí, ǹjẹ́ yóò kọ́kọ́ wọná ṣáájú kó tó wá wọ àlìjánná? Ẹ rí i pé mo ní prógráàmù kan náà tí mo ṣe àdéhùn nípa kùkùté tí ń bọ̀ wá wó Káàbà, tí wọ́n ló ń bọ̀ wá wó Káàbà nǹkan gan ayé. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ṣọ́lọ́run wí bẹ́ẹ̀ àbọ́lọ́run ọba mi ò wí bẹ́ẹ̀? Ìrònú àwọn ta ni? ṣọ́rọ̀ Ànábì ni àbọ́rọ̀ àwọn ọ̀tá Ànábì? Ló fi já sí pé gbogbo àwọn àfáà à ń láti máa lo làákàyè àti ìrònú wa. Kì í ṣe gbogbo ń tá a bá kanú ìwé lákàn gbé bẹ́ẹ̀ tá a sì jù síta bẹ́ẹ̀, tí ó wàá dàbí pé ńgbà táwọn èèyàn bá wá gbọ́ tí wọ́n máa lérò pé kí wá láǹfààní ìsìláàmù táwọn ṣe, kí láǹfààní ìsìláàmù tá à ń dára wa lé lórí, tí ó máa rí bẹ́ẹ̀ nínú làákàyè wọn. Nígbà ó bá já sí pé táwọn bá kú tán àwọn kọ́kọ́ lọ wọná
káwọn tó wà àlìjẹ́nnà, àǹfààní wo ní ń bẹ fẹ́ni tó wọná tó jẹ́ mùsùlùmí kó tó wá lọ́ọ́ wọ àlìjẹ́nnà? kí láǹfààní àlìjẹ́nnà yẹn? ẹ rí i pé àwọn ìrònú yìí níbo làwọn èèyàn ti rí? wọ́n rí nínú àwọn kutubul ahadith, nínú àwọn tírà àwọn ahadith tí wọ́n lẹ̀ má nẹ́bì lára, léyìí tó pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ náà tẹ́ẹ̀mọ̀ wípé eléyìí ṣe ọ̀rọ̀ ànẹ́bì, ọ̀rọ̀ àwọn ọ̀tá ànẹ́bì ni tí wọ́n wá lọ́ má nẹ́bì lára. ó wà bẹ́ẹ̀, ó pọ̀ bẹ́ẹ̀ nínú kutubul ahadith. in tó sì jẹ́ àmọ̀ yìí pé wọ́n ń lẹ ọ̀rọ̀ má nẹ́bì tó pọ̀ nínú hadith ní pé Imam Shafi'i rahimahullahu ta'ala, àwọn ni wọ́n jẹ́ ó yé wa wípé la tukhalifu sunnatuna an rasulillahi sallallahu alayhi wa sallam kitaballah. súnà kan, ìlànà kan tó bá jẹ́ tànẹ́bì kò ní yapa ọ̀rọ̀ Ọlọ́run láyé. àmọ́ káwọn èèyàn wa kán máa rí pé ọ̀rọ̀ náà yapa ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ó tún máa dọ́gbọ́n sí i, wọ́n lè sọ pé kán pàkan rẹ̀. lónìí àwọn ọ̀rọ̀ yìí lọ̀pọ̀ àwọn ọ̀tá Islam tó yẹ pé gbogbo àníyàn wọn ni báwo làwọn ṣe fẹ́ dojú Islam bolẹ̀, àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n wá ń lò. wọ́n wá bì kan nínú àwọn àfáà lágbàáyé lónìí tí wọ́n gbà yí pé international scholar ni, ní àfáà Zakir Naik tó jẹ́ ìkan nínú àwọn ògbónágbòǹgbò nínú ẹ̀kọ́ ká lo Quran ká sì lo Bíbélì ká fi báwọn èèyàn sọ̀rọ̀, bí irú yìí tí àwọn Adégúnwà kọlọ̀mbá wa ṣe dáadáa fún wọn tí wọ́n máa ń ṣe, wọ́n ń pè ní comparatives. lágbàáyé lónìí wọ́n fẹ́ lè pè ní number 1. wọ́n wá bi léèrè wípé ṣé ẹnìkan ní wọ́n ní èèyàn ó wọ ọ̀nà kó tó wọ àlìjẹ́nnà, àfáà yẹn náà sì gbà pé bó ti rí nìyẹn, tí ó sì rí bẹ́ẹ̀. ìsìláàmù tọ́lọ́ ń gbé lánàbì lọ́wọ́ o sallallahu alayhi wa sallama kò rí bẹ́ẹ̀, kò sì lè rí bẹ́ẹ̀. tó bá wá lọ rí bẹ́ẹ̀, kò sáǹfààní nínú pé yẹn ṣe ìsìláàmù kẹwàá ní iná ni ó wọ̀, lẹ́yìn tó bá wọná tán yóò yẹ ṣe wàá máa lọ ní àlìjẹ́nnà. rárá, Ọlọ́run ọba ò wí bẹ́ẹ̀, kò sì ní wí bẹ́ẹ̀, torọ́ bá mi ò rí bẹ́ẹ̀. a sì mú ẹ̀rí wá tí ò fi rí bẹ́ẹ̀ nínú alukur'an, tá a fi mọ̀ yí pé ọ̀pọ̀ àwọn ahadithu yìí ìrònú àwọn kan ni tí wọ́n lè má nẹ́bì lára. ń wàá mú àyà kan wá. àyà yìí ó ń bẹ nínú alukur'an nínú súratu Yunus bí àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. màá kọ́kọ́ fẹ́ kákọ́jọ́ gbé àyà yìí wò kí n tó wọnú àwọn hayatu mi tá a fẹ́ fi sọ̀rọ̀. súratu Yunus, súratu Yunus yìí bí n bá ní ṣàṣìṣe yóò máa jẹ́ Quran 10 verse 15, 16, 17. ẹjẹ́ àjọ kàntí mẹ́mbẹ́. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní wa idha tutla alayhim ayatuna bayyinatin. torí pé ìrònú tí wọ́n máa mú wá tọ́rọ̀ bá délẹ̀ báyìí ni pé wọ́n lè láwọn aláìmọ̀kan, àwọn tọ́rọ̀ òye. nínú agbárí tí wọ́n máa lò fún wa ni pé béèyàn ò bá mọ súnnà kò lè gbọ́ Kùránì yé. ìbéèrè tó yẹ ká béèrè ni wípé èwo lọ́lọ́run kọ́kọ́ gbé ṣáájú nú ara wọn? ká béèrè tí pé Ọlọ́run kọ́ ló gbé súnnà wá. Kùránì ní súnnà tọlọ́run tó sì ń jẹ́ lànà tànẹ́bì. tá a bá wá ń sọ súnnà, kò sí ìran tí ò ní súnnà láyé, gbogbo ìran kankan ni wọ́n ní, àmọ́ kì í máa sábà yé wa. tá a bá sì ń sọ súnnà ojúlówó náà ní ń ta kà nínú alukur'an, àṣẹ rẹ̀ tá a bá wá practice àṣẹ yẹn, practical àṣẹ yẹn ní súnnà, kìí ṣe tí ò sínú Kùránì lẹ́nìkan ó wà máa pè ní súnnà pé ìlànà tọlọ́run. rárá, gbà nìkan wá jájọ lọ sínú alukur'an. Ọlọ́run ní ìrẹ́ ànẹ́bì wa idha tutla alayhim ayatuna bayyinatin. nígbà tí wọ́n bá ń ka àwọn ìkìlọ̀ Ọlọ́run, àwọn àwáwí Ọlọ́run, àwọn ẹ̀rí Ọlọ́run, àwọn ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ ọba tó lọ́rọ̀. Ọlọ́run ní qala alladhina la yarjuna liqa'ana. Ọlọ́run láwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn, tí wọ́n nígbàgbọ́ nínú ìṣirò, tí wọ́n nígbàgbọ́ pé ìyà ń bẹ, ìkẹ́ ń bẹ,
in tí wọ́n máa sọ fún wa nẹ́bì ni pé ihiti bí kùránì ní ghayra hadha ẹmú bẹ̀yẹn dání wá kùránì míì wá tó yàtọ̀ sí èyí tó ń kà yìí. Ìyẹn túmọ̀ sí pé kó fáwọn níwèé míì in tí ń jẹ́ kùránù náà ní ń tà ń kà tó tọ̀dọ̀ Ọlọ́run wá, ìwé ní ń jẹ́ bẹ́ẹ̀ pé ihiti mú fún wa wá fún wa bí kùránì ní ghayra hadha ìwé míì tá a lè máa kà yàtọ̀ sí èyí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ yìí, torí pé níjọ́ náà kò sí míì. Tó o bá wá lè ṣe bẹ́ẹ̀ àwọn bá dèlùhù tàbí kó o bá wá yí àwọn tí ń bẹ nínú rẹ̀ yìí kó o yí i padà gẹ́gẹ́ bí àwọn Yahudu bí wọ́n ti máa ṣe tọ́lọ́wọ́n bá ròyìn wọn pé yuharrifuna al-kalima an mawadi'ihi, wọ́n á máa yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà kó láyé ẹ̀, wọ́n máa sọ di bá mi. Wọ́n bi Ànábì náà bẹ́ẹ̀. Ó láwọn ìyẹn tún wọ́n pé gbogbo ẹni tí ń bá múwèé mi wá láti fi nullify al-Qur'an nínú mùsùlùmí nínú mùmínì, irú ẹni yẹn la yarjuna liqa'ana, kò nírètí nípa ọ̀la tí ń jẹ́ ọ̀run, kò nírètí nípa ẹ̀san, kò nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn, kò nígbàgbọ́ nípa al-Qur'an, kò nígbàgbọ́ nípa Ọlọ́run, kò nígbàgbọ́ nípa Ànábì sallallahu alayhi wa sallam. Wo bọ́lọ̀ ti sọ, ó ní qala alladhina, in tí àwọn kèfèrí ó sọ, alladhina qala alladhina, àwọn tí wọ́n já sí pé ní la yarjuna liqa'ana, wọ́n ń rò wọ́n nírètí pé wọ́n báwọ Ọlọ́run bá pàdé ńjọ́ kan, wọ́n nírètí ẹ̀. Ó wà ní ihiti bí kùránì ní ghayra hadha, bá wa mú kùránì mi ìwé mi kó yàtọ̀ sí yìí. Tó bá wá lè rí mi mú wá aw badilhu tàbí kó bá wa yí èyí kó bá wa yí padà, kó mẹ́jọ ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn náà ló sọ fún wa. Ọlọ́run fúnra rẹ̀ ló tún wá fèsì fáànẹ́bì wípé kúl fún wọn lésì wípé àdísù tọ́lọ́run tó gba ẹnu Ànábì jáde kìí ṣe ìfẹ́ ẹnu tànẹ́bì. Tọ́lọ́run abá mi ń sọ wípé ma yantiqu anil hawa, Ànábì ò ní sọ tinú ààrẹ, in huwa, bí kìí ṣe pé ní tí ẹ ń gbọ́ lẹ́nu ẹ̀ náà ni wahayun yuha, èyí tá a fi ránṣẹ́ sí yẹn náà ni ò báwọn èèyàn lára mu. Ọlọ́run wá ní fún wọn lésì wípé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi, kò ṣeé ṣe fẹ́mi Ànábì an ubaddilahu, kí n máa yí ọ̀rọ̀ Ọlọ́run padà min tilqa'i nafsi, láti inú ìfẹ́ ẹnu ara tèmi. Wọ́n ń béèrè ìfẹ́ ẹnu tànẹ́bì pé kó sọ̀fẹ́ ẹnu ààrẹ, òun lóhun ò lè wífẹ́ ẹnu ara òun. Wọ́n ní kó fáwọn níwèé mi, òun lóhun ò lè ríwèé mi mú wá. Wọ́n ní kó yí tí ń bẹnu rẹ̀ padà, òun lóhun ò lè yí nǹkan tí ń bẹnu ẹ̀ padà. Kí wá nìdí tí ò fi lè yí padà látọ̀dọ̀ ààrẹ? Ó ní in attabi'u illa ma yuha ilayya, torí pé mi ò ní tẹ̀lé nǹkan kan, èmi èé tẹ̀lé nǹkan kan kọjá tí Ọlọ́run bá fi ránṣẹ́ sí mi tí ń jẹ́ wáhàyí, èyí tí ń ṣe al-Qur'an. Ó rí pé níjọ́ tí wọ́n bú pé orin l'Ànábì ń kọ, Ọlọ́run fúnra rẹ̀ ló fèsì wípé ma allamnahu ash-shi'ra, torí pé ó ń jẹ orin létí wọn, torí pé àwọn olórin ló pọ̀ láwùjọ wọn. Ọlọ́run ní ma allamnahu ash-shi'ra, àwa Ọlọ́run á fún Ànábì nímọ̀ bí wọ́n ti máa kọrin. Wa ma yanbaghi lahu, kò sì lè máa kọ, kò lè rí kọ, kò lè máa kọ. Ma yanbaghi lahu, kò tọ́ fún, kò ṣeé ṣe fún, kò lè rọ̀ lọ́rùn kó máa kọrin. Láàfin rí orin lọ́dọ̀ Ànábì kó máa kọ púpọ̀, kìí ṣe pọ́lọ́run bá ṣorin léèwọ̀. Ọlọ́run ní òfin nímọ̀ rẹ̀, Ọlọ́run fáwọn àmì nímọ̀ rẹ̀. Ó ní in huwa, ṣẹ́rí tí ń wí yẹn èé ṣe nǹkan kan illa dhikrun, kọjá àrántí Ọlọ́run, wa Qur'anun mubinu, àtàlùkùránù tó farahàn, léyìí tí ń já sí pé ní Qur'anù yẹn náà ní al-wahyu. Lẹ́ni wọ́n ti sọ wáyé di méjì, wahyul ilahi, wáyé tó tọ̀dọ̀ Ọlọ́run, wa wahyun ghayril ilahi, àti tí ò wá látọ̀dọ̀ Ọlọ́run.
táwọn èèyàn ronú kójọ ìyẹn nù ni Ọlọ́run ní máa sọ bẹ́ẹ̀ fún wọn pé má yakunu li kò sí ṣe fẹ́mi ànábì ani ubadilahum min tilqa'i nafsi kí n yí padà látọ̀nú ẹ̀mí ara mi ìní attabi'u illa ma yuha ilayya èmi ò ní báyàn tẹ̀lé nǹkan kan illa yàtọ̀ sí ma yuha ilayya yàtọ̀ sí ntọ́lọ́wọ́n bá mi fi ránṣẹ́ sí mi tó pè ní wáyé. So ó wá ní ìdí ni pé àkọ́fù ẹ̀rù ń bà mí àyà mi sì ń já pé ìní aṣọ ìtàn rábìn tí ń bá lọ ẹ apá ọlọ́wọ́n bá mi níbi kó ṣọ̀kan kémi náà ó ṣọ̀ mí máa gbọ́ tí ń bá ya apá ọba mi níbi pé ó wí kan èmi wá wí tèmi àdhábà yawmin adhim ìyà ọjọ́ tó lágbára nì ń ba èmi ànábì lẹ́rù léyìí táwọn ànábì náà mọ̀ pé tóun bá dẹ́rù ẹ̀ wò òun ó jìyà lọ́dọ̀ Ọlọ́run wá ní tún tẹ̀síwájú pé kúl sọ fún wọn pé law sha'a Allahu tí kì í bá ṣe pọ́ lọ́wọ́n bá mi bá fẹ́ in tí mò ń wí ma talawtuhu alaykum mi ò ní máa kà wọ́n fún yín wala adarakum bihi mi ò sì ní máa fi wọ́n mẹ̀yìn faqad labistu fikum umara mo ti pẹ́ láàrin yín mo ti lò bí 40 ọdún láàrin yín tẹ́ ẹ mọ̀ mí pé mi ò wírú àwọn nǹkan tí ò tẹ́ yín lọ́rùn yìí afala taqiluna kí ló dé tẹ́lẹ̀ rójìnlẹ̀ afala taqiluna èyí ṣe tẹ́lẹ̀ wòye sí afala taqiluna èyí ṣe tẹ́lẹ̀ bá mi fọpọlọ gbé tẹ́lẹ̀ rójìnlẹ̀ ni Ọlọ́run ó tún wá tẹ̀síwájú Ọlọ́run ní sọ fún wọn pé famani azilamu ta lẹni tó fi ń ṣàbòsí tó ẹnìkan mimman iftara ala Allahi kadhiba táyọ ẹnìkan tó mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ Ọlọ́run pé Ọlọ́run sọ báyìí Ọlọ́run ò sì wí bẹ́ẹ̀ aw kadhaba bi ayatihi tàbó wá pé àmì Ọlọ́run tọ́lọ́run bá mú wà ní ó wá pé nírọ́ ìkìlọ̀ rẹ̀ innahu la yuflihul mujrimuna irú èèyàn bẹ́ẹ̀ ọ̀daràn ni Ọlọ́run ní kò ní jèrè. Ìyẹn fi hàn pé gbogbo ẹni tó bá rí ọ̀rọ̀ nú Al-Qur'ani yìí tó wá rí ọ̀rọ̀ míì kà nínú ìwé yòówù tí ìbáàjẹ́ nínú Bukhari àti Muslim tó wá tako Qur'ani yìí tó wá bá ọ̀rọ̀ yẹn lọ Ọlọ́run ní ọ̀daràn nírú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní kò sì ní jèrè. Ìwọ náà gbé àyà yìí wò kí wọ́n fúnra rẹ náà wá wòye sí wá tú wo ọ̀rọ̀ yìí lásán wo ọ̀rọ̀ yìí bó ti rí wo ń tọ́lọ̀ wọn bá kan summarize mẹ́ nínú àyà kan náà míì nínú kanú àwọn súwárù wà ní bóyá ó dà pé nínú Suratul Aqaf ni tọ́lọ̀ wọn bá tún sọ fún Ànábì sallallahu alayhi wa sallam ń bẹ̀ wípé law taqawwala alayna ba'da al-aqawil la akhadhna minhu bil yamini thumma laqata'na minhu al-watinu jẹ́ kí n mú àyà yẹn wá Ọlọ́run sọ fún Ànábì pé láó takọ̀ wà látòrí pé lónìí àwọn mùsùlùmí àka Al-Qur'ani mà àwọn ìwé àtàwọn ronú onírònú là ń kà Suratul Haqqah yìí ó rí pé ibẹ̀ Ọlọ́run bá ti sọ fún Ànábì tó bá wo Suratul Haqqah ó rí wípé Suratul Haqqah ó rí pé Quran 69 ní Suratul Haqqah àyà yìí in wá ń jẹ́ àyà 44 àyà 45 àyà 46 àyà 47 dé àyà 48 wà máa gbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ mbẹ̀ Ọlọ́run ní ìrẹ́ Ànábì walau taqawwala alayna ba'dal aqawili tíri Ànábì bá lọ rọ àwọn ọ̀rọ̀ kan takọ wálà tí wọn náà ló màrọ sọ ó wá ń sọ àwọn ọ̀rọ̀ mi alayna ó wá ń sọ má wà Ọlọ́run pa wà láwí yàtọ̀ sí ìtawí fún ọnù Kùránì ni ó ní kí lọ́lọ́run wá wí Ọlọ́run la akhadhna minhu bil yamini so látara ọ̀rọ̀ tó sọ ni a fi ọwọ́ ìyà a fi ọwọ́ ìyà tó nípọn a fi gbá ọmú lẹ́yìn tá bá fi ọwọ́ ìyà
tó nípọn nì tá a bá fi gbá ọmú lákọ̀tọ́ àná mi ní huliwati a tún wá já ọ gbọ́ a já ọ ní gògóńgò. ìyẹn ni pé o ò ní gbádùn ayé, o ò ní gbádùn ìṣẹ̀mí, o ò ní jẹ́yàn. ṣe rí àyà yìí làwọn ọ̀tá ìsìláàmù wa mú dání wípé ànábì kì í ṣe ojúlówó òjíṣẹ́ Ọlọ́run nítorí pé kò meet up pẹ̀lú ìkìlọ̀ tọ́lọ́run bá fún, wípé ìdínú ni nínú ìrònú wọn pé wọ́n wá ní ìdí nìyẹn ló fi já sí pé poison ló jẹ, poison yẹn náà ló sì padà wá gbẹ̀mí rẹ̀ látara pé ó yapa mẹ́sẹ̀jì Ọlọ́run pé tí ń bá ń sọ nǹkan míì yàtọ̀ sí ń tọ́ba rẹ̀ sọ. wọ́n dẹ̀ tún bá wa rọ́ sínú àdíìsì náà pé ànábì jẹran níjọ́ tó fẹ́ jẹran yẹn, ẹran yẹn sì ń sọ fún pé ìní lámẹ́sì mọ́mẹ́tún fala taqrabanni wùkìtà rádà. wọ́n ti pọ́ìsìn mi o, ẹran ń sọ̀rọ̀ pé wọ́n pọ́ìsìn ní òun o, mọ́ súnmọ́ òun o kó o lè mórí bọ́ níbi aburú tí ó bá ṣẹlẹ̀ sí ọ́nbẹ́ o. ànábì wa rí bẹ́ẹ̀ ó tún wá fà á mọ́ra lánàbì Ọlọ́run ó wá jẹ́. wọ́n wá ní àárẹ̀ yẹn náà ló padà wá yọ sí nígbẹ̀yìn tó wá já sí pé wọ́n wá ní àárẹ̀ yẹn ló yọ sí nígbẹ̀yìn tó yẹ pé gògóńgò yẹn náà mẹ̀mẹ̀ poison tó lòun jẹ yẹn náà padà ànábì wa ò jẹ poison. torí pé tá ànábì bá jẹ poison ni ó ti di súnnà pé táwa náà bá rí poison ká jẹ. ẹ jẹ́ ká máa gbé ọ̀rọ̀ wò ká máa gbé ọ̀rọ̀ wò kó má kàn já sí pé akànkànkan nínú tírà kan á kàn gbá tó yẹ pé àwọn ọ̀tá Islam wọ́n ti bá wa kọ́ bọ̀bẹ̀. àfi kọ́ Ọlọ́run ọba ó là wá àtàwọn àfáà wa níbi àwọn àṣìṣe irú nǹkan báyìí. Ọlọ́run lóhun ó fọwọ́ yàgbá mú, òun ó tún wá já ní gògóńgò. àwọn ọ̀tá Islam wa mú àyà yẹn dání wípé ìfẹ́ ẹnu ìyẹn ni ò lè jẹ́ kí àwọn pé lánàá bí Ọlọ́run káwọn gbà bójíṣẹ́ Ọlọ́run ni táǹtọ́ Ọlọ́run sì jẹ́rìí ẹ̀ yìí pé kìí ṣe onífẹ̀ẹ́ ẹnu. Ọlọ́run wá ní kò wá sí ẹnìkan nínú ènìyàn láyé tó lè gba ànábì lọ́wọ́ wa níbi kó má jìyà. wa innahu latadhkiratun lil muttaqin. sórí ìwé tá a fi ránṣẹ́ sí ọ̀nì ìrántí ni fáwọn olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run wá ní wa inna àwọn Ọlọ́run súnmọ́ o ìpè anna minkum mukadhibina, àwọn kan máa pè ọ́ nírọ́ nínú yín. anna minkum Ọlọ́run dájú kọ wọ́n jọ náà àti sọ̀hábà àtẹ́ntí èṣe sọ̀hábà pé anna minkum mukadhibin, nínú yín tí ó pe Kùránì tá a fi ràn yín nírọ́ ìbẹ̀nu yín. wa innahu la hasratun ala al-kafirin, òfò ni ó sì jẹ́ fáwọn tí wọ́n bá kọ̀ tí wọ́n gba Al-Kùránì gbọ́. wa innahu la haqqul yakin, torí Al-Kùránì yẹn gẹ́gẹ́ lójúlówó òdodo. fasabbih bismi rabbikal azim, wọ́n máa ṣàfọ̀mọ́ orúkọ Ọlọ́run ọba rẹ̀. àfọ̀mọ́ lọ́lọ́run gbé lánàbì lọ́wọ́ lẹ́yìn Al-Qur'an. sabbih bi amdi rabbika wastaghfiru wal istighfar. Ọlọ́run ò fà nẹ́bì ní audacity authenticity yìí pé ìwọ náà máa wí tinú ẹ rárá o. jẹ́ kí n tó sáré fún ẹ ní àyà míì tó máa fi mọ̀ pé yàtọ̀ sí Al-Qur'ani tí wọ́n fi rán nẹ́bì kò sí ìwé míì tó tún lè kà tó lè yapa nẹ́bì tó lè jódodo. ó rí i pé Ọlọ́run dìídì sọ wípé Al-Qur'ani yẹn òun gangan náà ni òdodo. mi ò ní mú àyà èyí tó jọ gbajúmọ̀ lọ́dọ̀ wa, mi ò ní mú wá. màá lọ mú mi wá, mi ò ní lọ mú zalikal kitabu la rayba fihi hudan lil muttaqina, mi ò ní mú yẹn wá. so ó rí i pé àyà kan náà tún wà, ìyẹn màá kà fún ọ nínú súrátù Fátír. súrátù Fátír yìí ó rí i pé súrátù Fátír Quran 35 ni, kó lè mọ̀ pé nǹkan ṣe àwa mùsùlùmí, nǹkan kan ò ṣe Islam. ráwa ní nǹkan ń ṣe àwa là ń sáré, Islam ò ní sáré tí ó fi kú. ó rí i pé Quran 35 súrátù Fátír wọ́n fúnra rẹ̀ wá lọ sínú àyà 31 jájọ wo tí ń bẹ́ẹ̀. Ọlọ́ni walladhi awhayna ilayka minal kitabi, ṣòro yìí tá a fi ránṣẹ́ sí ọ tí ń bẹ nínú Al-Qur'ani yẹn huwal haqqu, òun gángan lòdodo.
ìwọ náà fúnra ẹ̀ gbọ́ o walladhi awhayna ilayka minal kitabi sórí ń tá a fi ránṣẹ́ sí ọ minal kitabi léyìí tí ń bẹ nínú alukur'ani yẹn wal haqqu wọ́n bá lọ́n ti sọ wal haqqu òun lòdodo lọ́dọ̀ wa ànábì o musaddiqan tó fẹ́ wá sọ èyí tí ń jẹ́ òdodo fún wa lima bayna yadayhi nínú àwọn ìwé tá nẹ́bì báláyé lẹ́ni àwọn ìwé yẹn ló wá ń sọ òdodo fáwọn alára kùránì tọ́lọ̀ ẹ̀dìmọ́gbà ìpáyà kan bẹ tọ́lọ̀ ń sọ fún wa pé inna hadha alkùránì tẹ́ ń wo yóò yakussu ala bani israel òun ni ó ṣàlàyé fáwọn ọmọ israeli akthara ma hum fihi mukhtalifun lọ́pọ̀ nǹkan tó dàrú mọ́ wọn lọ́wọ́ tí ò yé wọn lónìí àwọn israeliyat yẹn ló wá ń tú kùránì fáwa àwọn yahudiyat yẹn ló wá ń tú kùránì fáwa àwọn mawduhat yẹn àgbékalẹ̀ ìrònú yahudi hadithu yahudi bí ká máa sọ yí pé ọlọ́run dé ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀ nínú hadithu anẹ́bì tó sì já sí pé ọ̀rọ̀ bíbélì ni bí ká máa sọ wípé ọlọ́run ọba khuliqatil mar'atu min dil'ir rajul ọlọ́run dáadáma ó dé ènìyàn látara ẹ̀hátà obìnrin ni tó sì já sí pé tó bá lọ sínú ìwé Exodus chapter 2 verse 21-22 ó bá ń bẹ̀ pé kì í ṣọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ báíbù ni àwọn afọwà lọ́mọ ànẹ́bì ìntọ́lọ̀ ń sọ fún wa ní pé huwa alladhi khalaqakum min turabin ọlọ́run ló dá yín látara yẹ̀pẹ̀ thumma lẹ́yìn yẹ̀pẹ̀ tó fi tẹ̀lé náà ní nótúfà àtọ̀ lótùkù tó fi ń dáwọn èèyàn léyìí tó ń fi hàn pé àti ádámà àti àwáwù ìyẹ̀pẹ̀ la fi dá wọn ó rí pé nínú àyá Kùránì nínú Suratul Nisa'i níbẹ̀rẹ̀ rẹ̀ ó ní ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ẹ bẹ̀rù ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan tó gbà lérò mẹ́ torí pé nafsun mbẹ̀ yẹn masculine ni muannath ó lò ó láti fi rọ́pò iyẹ̀pẹ̀ bàlágà ni tó dá yín látara yẹ̀pẹ̀ thumma khalaqa minha zawjaha tó wá jẹ́ látara yẹ̀pẹ̀ yẹn náà ló ti dá ẹni tí ó máa jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wa batha minhuma rijalan kathira tó wá mú ọkùnrin àtobìnrin jáde ó rí pé huwa alladhi khalaqakum min turabin thumma min nutfatin thumma min alaqatin ìyẹn ni pé darajatul khalqiyya òun lọ́lọ́wọ́n bá ń sọ yẹn ọlọ́run ò dá Hawáwù látara ẹ̀hátà ádámà ọ̀rọ̀ bíbélì náà ni wọ́n sọ di àdísù ànẹ́bì lọ́ọ́ kà ń bẹ̀ nínú bíbélì wọ́n ní fa awqa'a rabbul ilahu subatan ala ádámà fanama fa akhadha wahidatan min adla'ihi famala'a makanaha lahaman wa bana rabbul ilah báyìí ni mò ń ká lọ́dọ̀ àfáà mi yóò rò páyà Kùránì ni ó ti lọ́nu ọlọ́run má jẹ́ kẹ́lòmí di kèfèrí látara nǹkan kíkà ó ní wa bana rabbul ilahu min ad-dil'i allati akhadhaha min ar-rajul imra'atan wa hadaraha ila adam inti bẹ́ẹ̀ ń sọnù ó ní awqa'a rabbul ilahu subatan ala adama ọlọ́wọ́n ọba mú oorun ó fi kún ádámà ó kún lórun ìyẹn làwọn afọwọ́mọ sọ fún wa náà àdìsí ọ̀rọ̀ báíbù nígbà ọlọ́run wá kún lórun fa akhadha wahidatan min adla'i ó wá mú ìkan nínú àwọn ẹ̀hátẹ̀ ọlọ́run wá fàáyọ famala'a makanaha lahman ó wá fi ẹran díbẹ̀ padà nígbà wá fi ẹran díbẹ̀ tán wa bana rabbul ilah min ad-dil'i allati akhadhaha min ar-rajul ọlọ́run wá mú bá erìkì àbí ẹ̀hátà tó mú jáde látara ọkùnrin ni ó wá fi dá obìnrin wa ahdaraha ila adama ó wá mú obìnrin yẹn wá ó mú wá sọ́dọ̀ adama wọ́n wá máa tàn ẹ́ pé obìnrin tó fẹ́ ẹ̀hátà ẹni èyí ṣe tẹ́ padà wá kọra yín lẹ̀ nígbà tọ́rọ̀ dàrú so ilé yìí là ń sọ tẹ́bà wá lọ tẹ́bà bọ̀ wọ́n ń takò súnnà ni wọ́n ń takò hadisi ni àwọn tó sì ń sọ̀rọ̀ yìí wọ́n nígbàgbọ́ kan tó yẹ kòrónà Qur'an wá gbọ́n tí Qur'an sọ bí tí mo ti lọ bẹ̀rẹ̀ o ó ní walladhi awhayna ilayka minal kitabi ọlọ́run tó jẹ́ àmì tí ń sọ èyí tá a fi ránṣẹ́ sí ọ nínú al-Qur'an huwal haqqu òun lòdodo musaddiqan lima bayna yadayhi òun ni ó sì jẹ́ kámẹ́ yìí tí ń jódodo nínú àwọn ìwé tó bá lẹ̀ ìyẹn fi hàn pé intal Qur'ani bá ti ní kò rí bẹ́ẹ̀ tó bá ti rí inú ìwé mi tó Qur'ani balaye ká má wàá sọ ìwé mi tó dé lẹ́yìn al-Qur'an
bá ti ń sọ ìyàkóbá tí ò bẹ́ẹ̀ lómi ni pé nínú níta lọ kọ́ ń jámíà tí wọ́n kọ́ wa ní science of hadith ulumul hadith kìnnìkan hadith kẹ́nìkan wá máa ń sọ ara o wọ́n gbé yẹn lé ọ lórí gẹ́gẹ́ bí syllabus àti brochure àti curriculum ni ìwọ náà wá lọ ṣe làákàyè tiẹ̀ pé ṣé yóò rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Wọ́n ń pe kọ́ọ̀sì kan náà ní criticism of hadith ní yunifásitì tó lọ yẹn wọ́n ń pe bẹ́ẹ̀ tó o bá kọ́ yẹn náà ó túmọ̀ pé kì í ṣe gbogbo ń tá a bá gbọ́ nínú hadith ló lálàáfíà nígbà tó bá ti ń kọlu Qur'an. Ọlọ́run ní inna Allaha bi ibadihi la khabirun basir ọlọ́run ọba ní bi ibadihi pẹ̀lú àwọn ẹrú ẹni yóò padà fún wọn nírò torí pé òun ní ń rí wọn. Ọlọ́run wá ní lẹ́yìn tá a ṣe gbogbo eléyìí tá a bá nẹ́bì sọ awrathnal kitaba alladhina istafayna min ibadina á padà jogún ìwé náà fáwọn kan tá a ṣàlẹ́ṣà nínú àwọn ẹrúsìn wa kan máa jẹ́ mọ́lẹ́yìn ànẹ́bì. Ọlọ́run ní faminhum zalimun li nafsihi yóò wà nínú wọn tí ó padà ṣàbòsí fúnra rẹ̀ lórí Al-Qur'ani yìí o wa minhum muqtasidun ó wà nínú wọn tó já sí pé yóò máa lọ wájú yóò máa lẹ́yìn ẹ̀ ní mọ́ ibi tó dúró sí. Wa minhum sabiqun bil khayrati bi idhnillah ó sì wà nínú ẹgbẹ́ sabiqun bil khayrat ibi Ọlọ́run bá kọjú sí yẹn lòun náà ló máa ṣaláta pé bi idhnillah Ọlọ́run abá ní sí máa múyàn dẹ̀ wá. Ọlọ́run ní dhalika huwal fadlu al-kabir ẹni bá rí bẹ́ẹ̀ yẹn ìyẹn gangan ni ọlá tó tóbi jù láyé. Ọlọ́run ní jannatun àlìjánnà ń bẹ fáwọn tó bá rí bẹ́ẹ̀ yadkhulunaha tí wọ́n wọ bẹ̀ yuhallawna fiha min asawira min dhahabin tí wọ́n ṣọ̀ṣọ́ tí ó jẹ́ tó ní góòlù wa libasuhum fiha harirun aṣọ tí wọ́n wọ̀ ńbẹ̀ aṣọ àríìrí ni aṣọ ṣẹ́dà ni. Wa qalu wọ́n dẹ̀ máa sọ wípé alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alladhi adhhaba anna al-husna ọba tó yọ ìbànújẹ́ kó nu ọkàn wa ìbànújẹ́ pé ṣáàwọ̀ náà ni àbáwọ̀ àlìjẹ́nnà torí kò sẹ́ni tọ́kàn rẹ̀ ó balẹ̀. Ó ní inna rabbana laghafurun shakur torí pé Ọlọ́run ọba wa ni ọba aláforíjì ni tí sì máa dúpẹ́ fẹ́ dà ó fà àlìjẹ́nnà dúpẹ́ fún wọn. Ọlọ́run jẹ́ ká pẹ̀lẹ́ ń tọ́lọ́run ó fà àlìjẹ́nnà dúpẹ́ fún. Ibi àwa ti lọ náà ni wípé wọ́n láwọn mùmínì nínú àdísù wọ́n ní wọ́n kọ́kọ́ wọná kan tó wọ àlìjẹ́nnà wọ́n wá ní kò sí mùsùlùmí kan ẹ̀kí wá là ń ṣe ìsìláàmù sí kò sí mùsùlùmí kan wọ́n ní yóò kọ́kọ́ wọná kó tó wá wọ àlìjẹ́nnà ẹ gbọ́rọ̀ táwa ló sọ wọ́n lá nẹ́bì ló sọ. Náà ẹ wá jẹ́ kí n sáré náà ìyẹn ni pé àwọn mùmínì wọ́n ní wọ́n wọná ṣáájú kan tó wọ àlìjẹ́nnà ṣé bẹ́ẹ̀ ni wallahi kò rí bẹ́ẹ̀ fil Qur'an al-Karim lọ́dọ̀ ọba tó lọ́rọ̀ kò rí bẹ́ẹ̀. Ìwọ náà gbọ́ nígbà tọ́lọ́run ọba wá fẹ́ sọ̀rọ̀ jẹ́ n kọ́kọ́ sáré ka àwọn àhàdísù tí wọ́n gbẹ́sẹ̀ lé lórí fún wa wípé gbogbo mùsùlùmí ni ó kọ́kọ́ wọ iná kó tó wọ àlìjẹ́nnà àfi kọ́lọ́run dákun kó là wá. Àdísì ni wọ́n gbẹ́sẹ̀ lé o àwa náà ó tún wá mú àdísù wá tó ṣe déédé Al-Qur'ani tó sọ fún wa wípé in tí wọ́n ń wíwùn akadhibun irọ́ ńlá ni irọ́ tí ò lẹ́gbẹ́. Jẹ́ n kọ́kọ́ múrú àwọn àdísù yẹn wá kí wọ́n náà já kọ́kọ́ jọ gbọ́ wípé kí ló ń ṣẹlẹ̀ sáà mùsùlùmí nínú Islam tá a gbé Islam kúrò lọ́dọ̀ ọba tó ní tá a wá sọ dàtàwọn àfáà tá a sọ di tara wa. Sọkọlọ́n kó dákun kó ṣíjú àánú wa kó ràn wá lọ kẹ wá máa sọ fún wa pé gbogbo mùsùlùmí ní ó kọ́kọ́ wọná. Náà àyẹ̀wò àgbọ́ ááyà tí wọ́n wá tú tí ò rí bẹ́ẹ̀ tí wọ́n mú dání kọ́lọ́n kó ṣe dáadáa fún wa. Eléyìí kọ́ mo fẹ́ lò mo fẹ́ wá àdísì yẹn jáde. So wọ́n ní mùmínì yóò kọ́kọ́ wọ iná kó tó wà àlìjẹ́nnà. Èmi ò mẹ́ni tí ń bá wọn sọrú ẹ̀ àfi kọ́lọ́run ńlá àwa mùsùlùmí o Ọlọ́run kó ṣàánú wa o. Naam wọ́n wá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá jáde ńbẹ̀ lẹ́yìn tọ́lọ́run bá fìyà jẹ wọ́n tán. Ẹ má bínú mo fẹ́ mú àdísù ní jáde ni kẹ́ ẹ máa mọ̀ yí pé a gbọ́dọ̀ ṣọ́ra lórí ìsìláàmù tá ń ṣe torí pé bóníkálùkù tí máa gbọ́rọ̀ yàtọ̀ síra wọn. Náà ìwọ náà wá gbọ́
nínú àwọn hadithu yẹn. Náà kí n tó lọ bẹ̀ mo ti mú àyà wá ó wà rí wípé hadithu ni ó wà nínú Sahih Bukhari ó wà nínú Sahih Muslim ó tún wà nínú àwọn tírà hadithu mi ẹ jẹ́ kí n sáré fún wa ní kan àbí méjì mi ò ní lọ pọ̀ lórí ẹ̀. Hadisi ń jẹ́ àfàwà Abi Sa'id al-Khudri tàbí ká pè ní Abu Sa'id tábà wá lò ana Abi Sa'id látọ̀dọ̀ Abi Sa'id al-Khudri ó lá Nabi sallallahu alayhi wa sallam sọ wípé ẹ máa gbọ́ idha dakhala ahlul janna al-jannata wa ahlun nari an-nara yaqulu Allah nígbà táwọn ọmọ àlìjẹ́nà bá wà àlìjẹ́nà táwọn ọmọ náà bá sì wọná Ọlọ́run ó wá sọ wípé man kana fi qalbihi mithqala habbatin min khardalin min iman fa akhriju ẹnikẹ́ni tí tó bá ma bí oró báyìí bí síìdì báyìí tí ń bá ń bẹnu ọkàn rẹ̀ nínú gbàgbọ́ fa akhriju ẹ lọ mú wọn jáde nínú náà fa yakhrujuna faqad imtuhishu wọ́n wá mú wọn jáde wọ́n ti jó wa'adu humaman wọ́n ti dúdú bí ìgbà tí nǹkan jó yégéyégé fayulqawna fi nahari al-hayati wọ́n wá jù wọ́n sínú odò kan tí wọ́n ń pè lódò ṣẹ̀mí fayambutuna kama tambutu al-hibba ẹ̀rùn ara wọn wà máa wù padà gẹ́gẹ́ bí hibba oró tí máa wù jáde nínú ilẹ̀ ibi tí wọ́n gbìn sí nígbà tó mi àgbàrá tó bá ṣàn kọjá lórí ẹ̀. wọ́n lá Nabi sallallahu alaihi wasallam sọ pé alam taraw annaha tambutu sufaraha multawiya hadithu ń bẹ nínú Sahihul Bukhari hadith 6192 nínú Muslim hadith 184 lára àwọn hadisi tí wọ́n mú dání nìyẹn. wọ́n ní yakhrujuna minan nar ba'da an yakunu fiha Jabiru ló mele ìwá ọmọ Abdullah látọ̀dọ̀ Ànábì so ó ní wọ́n ń pa àwọn eléyìí ní al-jahannamiyyin àwọn ọmọ náà ó ní annahum yakhrujuna minan nar ba'da an yakunu fiha wọ́n jáde nínú náà lẹ́yìn tí wọ́n ti ń bẹ nínú rẹ̀ fayakhrujuna ka'annahum idanu samasimi fayadkhuluna an-nahara min anhar al-hayat fayaktasiluna fihi fayakhrujuna ka'annahum al-qaratis inta fẹ́ ló ńbẹ̀ ni pé wọ́n jáde nínú náà wọ́n wá lọ wẹ̀ wọ́n nínú odò ṣẹ̀mí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ní àlìjẹ́nà ó wà nínú Sahih Muslim hadith 191 mi ò fẹ́ pẹ́ lórí ẹ̀. so Imam Nawawi ó ṣe ṣẹ́rí hadith yẹn lọ́dọ̀ ara tiwọn nínú riwaya al-Imam al-Bukhari tabaka 6190 yẹn òun náà ni yakhrujuna minan nar àwọn tí ó jáde nínú náà wọ́n ó jáde ńbẹ̀ bí shafa'a pẹ̀lú ìṣìpẹ̀ ni ka'annahum at-ta'ariru qultu ma at-ta'ariru ad-daghabisu Ọlọ́hun bi Ànábì léèrè pé kí ni wọ́n ń pè ní tó wí ni ó ní tí wọ́n gbà lérò ni pé wọ́n fi ròyìn bilbayadi wa daqqa pẹ̀lú tí ó funfun yẹn ni pé al-asma ìwá ní shay'un yanbutu fi usul ath-thamami yushbi'u al-aliyuna yẹn mi ò fẹ́ pẹ́ lórí ẹ̀ wọ́n ṣá jáde nínú náà torí pé yóò tún máa gba àsìkò ẹ̀ tún wá gbé eléyìí nínú Sahihul Bukhari àti Muslim hadith 7002 àti Muslim 183 látọ̀dọ̀ Abi Sa'id al-Khudri ó ní fayaqulu Allahu azza wa jalla Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jùlọ yóò mọ̀ sọ báyìí pé sami'tu shafa'atil malaika àwọn malaika ti ṣìpẹ̀ wọ́n ti bá wọn ọmọ náà bẹ̀bẹ̀ wa shafa'a an-nabiyyun àwọn ànábì náà ti bẹ̀bẹ̀ wa shafa'a al-mu'minun àwọn mu'mini ti bẹ̀bẹ̀ ẹ mọ̀ ń bẹ̀ pé o kò lè jẹ́ gbogbo mu'mini ní òtù kọ́kọ́ ti wọ́wọ́ náà gẹ́gẹ́ bí tí wọ́n sọ àwọn mu'mini wo ni wọ́n ń bẹ̀bẹ̀ àwọn ọmọ àlìjẹ́nnà wọ́n wá ní walam yabqa illa arhamur rahimin kò wá sẹ́nìkan tó kù tí ó jẹ́ aláàánú fáwọn ọmọ náà yẹn kọjá ọba Ọlọ́run tó láàánú ju gbogbo aláàánú lọ fayuqbidu qabdatan minan nar wọ́n lọ́wọ́ wá bu ẹ̀ṣẹ́ kan báyìí nínú náà fayakhruju minha qawman lam ya'malu khayran qattun Ọlọ́run ó kàn bu àwọn èèyàn kan jáde ńbẹ̀ ni àwọn tá à ń sọ yìí wọ́n ṣiṣẹ́ rere kan rí láyé wọ́n ṣe rere kan rí láyé wọn qad aadu humaman wọ́n ti jó tí wọ́n ti dúdú gẹ́gẹ́rẹ́ fayulaqihim fi naharin fi afwa'il janna Ọlọ́run wá jù wọ́n sínú odò kan láwọn ẹnu ọ̀nà aljanna yuqalu lahu na'rul hayat wọ́n ń pe àwọn odò yẹn láwọn odò ṣẹ̀mí fayakhrujun kama takhrujul hibbatu min hamili sayr wọ́n wá máa wù jáde bí irúgbìn tí máa wù jáde nínú lẹ́lẹ̀ nígbà omi bá kan lára qal Ànábì tí wá ní fayakhrujuna kalluhluhi min riqabihim alkhawatim
wọ́n tún wá máa jáde gẹ́gẹ́ bí àlúùlú jẹ́ pé nínú èjìká wọn báyìí máa rí àwọn stamp kan ń bẹ àwọn àmì kan ń bẹ ya'rifuhum ahlul janna tó jẹ́ pé àwọn ọmọ àlìjánà ó dá wọn mọ̀ pẹ̀lú àmì yẹn wọ́n wá máa ní awulahi utaqa'ullahi alladhina adkhalahumullahu aljanna bighayri amalin amiluhu wala khairin qaddamu wọn láwọn eléyìí làwọn tọ́lọ́wọ́n bá túlẹ̀ nù náà nítorí pé kíni bighayri amalin amilu láì ní iṣẹ́ kan tí wọ́n ṣe síwájú ọlọ́run wala khairin qaddamu wọn ní dáadáa kan tí wọ́n ti síwájú ọlọ́run. Eléyìí fún rẹ̀ ti sọ fún yàn pé kò nídìí kó o ṣẹ̀sìn kò nídìí kó o ṣe dáadáa pẹ̀lú àdìsí tó bá ti wọná wọ́n padà mú ẹ jáde mẹ́ kọ́lọ́n kó là wá. Wọ́n wá tún sọ pé rabbana fayakuluna àwọn ọmọ náà tí wọ́n mú jáde yẹn tí wọ́n ṣe rere rí tí wọ́n ṣe dáadáa kan rí wọ́n kírun rí wọ́n gbààwẹ̀ rí wọ́n yan sàkárí wọ́n tún wá máa ní ìrẹ́ ọlọ́run rabbana a'taytana ma lam tu'ti ahadan minal alamin àwọn ni ọlọ́run mọ̀ ṣe nǹkan fún wa ní tí ò ṣe fẹ́ nìkan nú ayé fayaqulu lakum indi afdalu min hadha ọlọ́run tún sọ fún wọn pé èyí tó lọ́lá ju eléyìí tẹ́ rí ó tún bẹ lọ́dọ̀ mi fayakuluna làwọn tí ò ṣe rere rí tí wọ́n ṣe dáadáa rí wọ́n kírun rí wọ́n gbààwẹ̀ rí wọ́n yan sàkárí wọ́n ṣe dáadáa síyàn rí wọ́n ṣe dáadáa sọ́lọ́run rí wọ́n bá tún ní ya rabbana ìrẹ́ ọlọ́run ayyu shay'in afdalu min hadha kí ló tún tóbi tó bàbàrà ju èyí tó ṣe yìí lọ lọ́lọ́wọ́n bá ní ridaya ìyọ́nú mi ni. Ẹ dákun ẹni tí ò rí ìyọ́nú ọlọ́run ṣé ó lè wà àlìjẹ́nnà ni? Ẹ wọ̀rọ̀ rádáadáa lẹ́yìn tán ti wà àlìjẹ́nnà tán ṣe dáadáa fún wọn o wọ́n tún máa ní nǹkan ọlọ́run tún ní nǹkan míì tún wà yàtọ̀ sí kẹwàá àlìjẹ́nnà wọ́n ní kí nìkan náà ridaya wọ́n ní ọlọ́run ní ìyọ́nú òun fala asqatu alaykum ba'dahu abada mi ò tún ní bínú sí yín lẹ́yìn rẹ̀ mọ́. Ṣẹ́ni tí ò rí ìyọ́nú ọtọ́lọ́run ò yọ́nú sí ṣé ó lè wà àlìjẹ́nnà? Ṣẹ́ni tọ́lọ́run ò yọ́nú sí ṣé ó lè rà àlìjẹ́nnà wọ̀? Eléyìí náà làwọn àhàdísù àwọn àhàdísù yìí pọ̀ pé inni la'alam akhira ahli an-nar wọ́n lá Nábì sọ pé kódà mo dá ọmọ tí ó gbẹ̀yìn sínú náà khurujan ní jíjáde mo dá mà wa akhiru ahli al-janna dukhulan àtẹni tí ó gbẹ̀yìn wà àlìjẹ́nnà ó ní rajulun yakhruju minan nari kabwan ẹnìkan ni tí ó jáde ní àlìjẹ́nnà ṣe pé ní kabwan inú ti ká táwa ní idhab fàdùkú máa lọ́mọ wọnú àlìjẹ́nnà ẹ máa gbọ́ fayatiha tó bá wá débẹ̀ fayatakhayalu ilayhi annaha mala yóò àjọ lójú ẹni yẹn yí pé àlìjẹ́nnà ti kún fayaqulu Allah ọlọ́run ó tún sọ fún wípé idhab fadkhul janna yá lọ kó lọ wà àlìjẹ́nnà fayatiha yóò tún débẹ̀ yóò tún jọ lójú ẹ̀ wípé ó ti kún yóò tún padà wá bọ́lọ́run ọlọ́run ní ya rabbi ó yá yóò máa ní ìrẹ́ ọlọ́run o wajatu amala mo rí pé ó ti kún ọlọ́run tún ní tún padà lọ kó lọ́wọ́ bẹ̀ yóò débẹ̀ yóò tún dàgbò tún yóò tún ní ọlọ́run o ó ti kún ọlọ́run a máa tán lọ tán bọ̀ ìdá yóò wá débẹ̀ fa inna laka mithla ad-dunya wa ashrata amsalaha ẹni tó kúrò nínú ọlọ́run wa nítọ́ ń bẹ nínú àlìjẹ́nnà fún ẹ o in tó ṣe déédéé ilé ayé tá a wà yìí wa ashrata amsalaha àti in tó tún ṣe déédéé ẹ̀ nílọ́pọ̀ ọ̀nà mẹ́wàá máa wo irọ́ bó ṣe great irọ́ ńlá ènìyàn wọ́n máa sọ fún ọlọ́run lọ́jọ́ àlìkíyámà taskharu minni ọlọ́run ń fi mí ṣe ẹ̀yẹ. Can you imagine? God, you are flattering me. Oh Almighty Allah, you are making jest of me. Ọ̀daràn ẹlẹ́ṣẹ̀ wọ́n sọ fún ọlọ́run, you are making jest of me. Ọlọ́run, why are you playing me? Why are you tricking me? Inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn dẹ̀ ka ilé yìí kí wọ́n dẹ̀ lọ yunifásitì kó lọ kó bọ̀ kó lọ kó dẹ̀ á máa ka ilé kó wá bìlíwù pé ilé àápùn ọlọ́run ọba wo ló ń pè lọ́lọ́run. Ọjọ́ tọ́lọ́run sọ pé àsírùn ọjọ́ tí ó nira alal kafirin fáwọn kèfèrí ghayru yasir tí ò ní rọrùn. Ọlọ́run ṣàánú wa wọ́n lẹ́ni ẹ̀ wá ń sọ pé taskharu minni ọlọ́run òun fi mí ṣe ẹ̀yẹ òun mú mi ṣeré aw tadhaku minni tàbí òun fi mí rẹ́rìn-ín wa anta al-maliku ìwọ́dẹ̀ ló ní gbogbo ọlá falaqad ra'aytu rasulallah afá ti ń sọ̀rọ̀ yìí ó ní mo rí òjíṣẹ́ ọlọ́run níjọ́ tá ànábì ń sọ̀rọ̀ yìí dọ́hìkà ànábì rẹ́rìn títí hatta badati nawajizuhu títí tí gbogbo èrìkì ànábì báyìí tó fi jáde síta wa kana yakulu dhaka adina ahlil jannati manzilata tọ́lọ́run tún ànábì ní kódà èyí tó tún kéré jù nínú àlìjẹ́nnà nìyẹn èyí tó kéré jù nínú àlìjẹ́nnà kí lè tà ń tanra wa àlìjẹ́nnà tó kéré jù òun ló ṣe dédé gbogbo ayé àti ìlọ́pọ̀ ayé lọ́nà 10. So ọlọ́run kó ṣíjú àánú wa
wọ́n ní àwọn ìyẹn o wọ́n ń pè wọ́n ní aljahannamiyin, so àwọn ọmọ náà tí ó padà wọ aljanna. Náà àwọn àfáà ìkan rẹ̀ o, ìjẹ́ lóòótọ́ lẹni tó wọ náà tún lè jáde ńbẹ̀, tí ọmọ náà lè jáde nínú náà. Jẹ́ àjọ lọ sínú Al-Qur'an kó lè mọ̀ pé àwọn àhàdísù yìí irọ́ ni, ọ̀rọ̀ ànẹ́bì kan, wọ́n hún mà nẹ́bì ni. Ìbáwá nú Bukhari, ìbáwá nú Muslim, ìwọ ò bá gbàgbọ́ problem ti ẹni yẹn, èmi náà tèmi ò sì gbàgbọ́ problem tèmi nu. Ọlọ́run ò ní torí Bukhari kó fi wá sínú náà, kò sì ní béèrè Imam Bukhari lọ́wọ́ ẹni kankan, kò sì ní béèrè tírà Imam Bukhari. Ìwé kan tí ó béèrè lọ́wọ́ wa òun náà Al-Qur'an yìí, ó ní wa innahu la dhikrun laka, ìwé yìí náà ni ìwé òfin yín, òun náà ni yíyín, òun lọ́la yín, wa liqaumika, òun ni ìwé ọlá rẹ, ìwé oríire wa Ànábì àtàwọn ọmọlẹ́yìn rẹ, sawfa tus'aluna, ó fẹ́ yàtọ̀ lọ́wọ́ bá ń bọ̀ wá bí yín léèrè nípa àwẹ̀ yìí, ìntẹ́wà wíyá wà sọ ẹwà ní Bukhari lágbàgbọ́ ní ọjà àgbàgbọ́. Wá jẹ́ àjọ lọ sínú Al-Qur'an. Nígbà tọ́lọ́run bá mi ń sọ̀rọ̀, àkọ́kọ́ ni pé ẹnìkan ò ní wọná àfi kó já sí pé orí ibú ó ti wà lára ẹ̀. Jẹ́ àjọ lọ sínú Al-Qur'an, tó bá jẹ́ àjọ lọ sínú Suratul A'la tèmi àti wọná ẹjọ́ mọ̀, Quran 87. Nígbà tọ́lọ́run bá mi ń sọ̀rọ̀ nínú sabbihi isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada walladhi akhrajal mar'a faja'alahu gutha'an ahwa sanuqri'uka fala tansa illa ma sha Allah innahu ya'lamul jahra wa ma yakhfa. So Ọlọ́run ọba yẹn ń sọ̀rọ̀, ó wá sọ̀rọ̀ débi kan, ó ní fa anzartukum naran talazza, èmi Ọlọ́run kìlọ̀ fún yín o, nọ́ọ̀rà nípa iná kan talazza, iná tí ijó tí èèmọ̀ dákẹ́ ni o, la yasilaha illa al-ashqa, ẹnìkan ò ní wọná àfẹni tó rí burúkú ẹ̀ lágbára. Ó fi hàn pé àwọn tó wọná tó jẹ́ mùmínì mùsùlùmí yẹn olórí burúkú ni wọ́n tó lágbára. Wá wo la yasilaha illa al-ashqa, ẹnìkan ò ní wọbẹ̀ àfàwọn tí àṣekọ́, àwọn tó ṣorí ibú jù, àṣekọ́ nurse, tó bá ní àṣekọ́ ẹni tó rí burúkú tí ẹ worst gan, ọlọ́mọ ṣe wá lórí burúkú tó rí burúkú rẹ̀ worst. Ọlọ́ni la yasilaha illa al-ashqa, ẹnìkan ò ní wọnú náà illa al-ashqa. Jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí Ọlọ́run ti sọ. Ó sọ láti inú ayé ẹlẹ́ẹ̀kẹsàn, ó ní fadhakiri, èrè Ànábì ṣe rántí fún wa o, ìnáfàátì dhikra, kódà bí ìrántí nì tí wọn ò bá ní í ṣe wọn láǹfààní. Ó ní sayadhakkaru man yakhsha, àwọn tó bá nípa ìyà Ọlọ́run ó padà gbà, wa yatajannabuha al-ashqa. Ṣòro àwọn tí wọ́n bá jìnà sálù Kùránì yìí tí wọ́n gbà, àwọn tí ó jìnà sí tí wọ́n nígbàwé ìgbọ́, àwọn làwọn tí wọ́n ṣorí ibú jù. Lẹ́ni òmòye àwa mùsùlùmí tí wọ́n káyà Kùránì tá máa béèrè pé kí làwọn àfáà sọ lórí ẹ̀, tá sì ní gba àyà yẹn gbọ́, tá sì mú àyà àdísù Ànábì kan á fi ná kídù ẹ̀, á mú ìjìmọ̀ wo àwọn àfáà á fi ná kídù ẹ̀, á mú jùmúrù kan á lò pa àyà yẹn rẹ̀. Ẹ rí pé wèrè ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa, àfi kọ́ lọ́n yọ kó nu làákàyè wa lókù. Tí ò bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá ṣe wá rí báyìí, tá ń ṣe wá, tá ń sà sí wa, tá ń kó bá wa, tá a fi kúrò lórí Al-Qur'an. Máa gbọ́ Kùránì yẹn lọ, ẹlòmílẹ̀ ló ń tú ìsì ẹni ṣíà ni, ìwọ náà bọ́ tàwa tú, bóyá yóò yàtọ̀ sí tí mo tú, wá tú ìsì ẹ̀ síbòmí, tàbí kó wá tú sí bó ti yẹ orí yàtọ̀ síbẹ̀ mi ti sọ. Ọlọ́run ní alladhi yasla nara al-kubra, àwọn tí ó wọná tó lágbára, al-ashqa, tí ó wọná tó lágbára, alladhi yasla nara al-kubra. Ó ní thumma, ẹ máa gbọ́, tán bá ti wọ bẹ̀, la yamutu fiha wala yahya, wọn ní kúńbẹ̀, wọn ní jáláyè, wọn sì ní jókòó, wọn ní jẹ́ alàyè, wọn ní jókòó. Yẹn ni pé la yasilaha illa al-ashqa, ẹni bá wọná àgbá olórí ibú ni, ọlọ́mọ ṣe náà láàyè wa. Wá wo orí ibú tọ́lọ́run bá mi sọ yìí, ó wá tẹ̀síwájú, ó fẹ́ túmọ̀ orí ibú yẹn àti wọná wọn ni nínú àyà mi. Wá jẹ́ àjọ lọ sínú Al-Qur'an, tàbájọ lọ sínú Suratu Hud, Quran 11 verse 106 107. Ọlọ́run wá lọ ṣe tafsiri ọ̀rọ̀ tọ́lọ́run ọba mi ń sọ yìí, ó wá lọ ṣe tafsiri ẹ̀mẹ́ nínú Suratu Hud. Ọba mi lọ ṣe tafsiri àyà yìí, wá lọ gbọ́ tafsiri àyà yìí, torí pé wọ́n máa sọ fún wa pé àdísì ló lè tú Kùránì,
bẹ́ẹ̀ kẹ́ ọlọ́run fún rẹ̀ a máa tú nǹkan tó bá sọ̀rọ̀ kan bì kan yóò wá fún rẹ̀ yóò tú ìwọ náà jájọ wò nínú súrátù Hud ó rí pé àyà 106 to 107 jájọ lọ wò wá gbọ́ ntọ́lọ́wọ́n bá mi sọ mbẹ̀ ọlọ́run ní yawma yati ọjọ́ tí ń bọ̀ ní la takallamu nafsun ọjọ́ tẹ́nìkan ò ní lè sọ̀rọ̀ illa bi idnihi àfi tọ́lọ́run bá yànda fún pé sọ̀rọ̀ ọlọ́run níjọ́ tá ń sọ faminhum shaqiyyun wa sa'idun nínú àwọn èèyàn jọ náà olórí ire ó wà nù wọn olórí ibú ó sì wà ń bẹ̀ ó ní fa ammal ladhina shaqu ṣòro àwọn tí wọ́n bá ṣorí ibú lọ́jọ́ àlìkìyàmọ̀ yẹn fàfin nẹ́ẹ̀rì wọ́n wọ̀ná lahum fiha zafirun wa sha'iqun ibi tí mo ń lọ ni pé ọlọ́ni khalidina fiha tó bá ti lè wọ̀ná yẹn wọ́n mọ bẹ́ńbẹ̀ gbére madamati samawati wal ardu lódì wọn tí sánmọ̀ bá ń jẹ́ sánmọ̀ tilẹ̀ ń jẹlẹ̀ yẹn la fi ń sọ fún yín pé ayé kọ́ lọ́lọ́run fẹ́ parẹ́ ayé ó wà ń bẹ̀ tó rọ́lọ́run fún rẹ̀ ayé ni àwọn ìṣẹ̀mí tiwa yìí ni ó tàn ọlọ́ni lódiwọ̀n tí sánmọ̀ bá ń bẹ tílẹ̀ sì wà léyìí tó ń fi hàn pé ilẹ̀ ò ní parẹ́ sánmọ̀ ò ní parẹ́ káwọnù nìyẹn àmọ́ tọ́lọ̀ ń bá ní ayé máa parẹ́ àyàtú wa ìṣẹ̀mí tiwa yìí ni ó parẹ́ kìí ṣe pé sánmọ̀ ni ó parẹ́ kìí ṣe pé ilẹ̀ ni ó parẹ́ torí pé àti sánmọ̀ àti ilẹ̀ ìsánmọ̀ àlìjẹ́nà yìí náà orílẹ̀ yìí náà ni ó wà iná yìí náà orílẹ̀ yìí náà ni ó wà ṣùgbọ́n orílẹ̀ yìí náà láàrin ìdébẹ̀ ṣé sánmọ̀ àlìjẹ́nà wà ní alọ́lọ́run bá wá sọ̀rọ̀ bí làákàyè wa ti mọ táyé bá ṣe wá ń dàgbà ni làákàyè wa ó mọ dàgbà ọlọ́run ni madamati samawati wal ard lódiwọ̀n táwọn sánmọ̀ bá wà tílẹ̀ bá ṣì wà ẹnìkan kan ò ní jáde nínú náà tó bá tilẹ̀ wọbẹ̀ ó wá ní wa ammal ladhina su'idu ṣòro àwọn tí wọ́n bá ṣoríire nì fàfìlì jánà àwọn náà wà ní àlìjánà ni o illa ma sha'a rabbuka ọlọ́run máa ń lò fún tí ò ní àsìkò gbọ́ ọlọ́run máa ń lò fún tí ò ní àsìkò pé yóò hẹ́ndì nígbà báyìí illa ma sha'a rabbuka àfi bọ́lọ́run ọba rẹ bá ti fẹ́ kì í ṣe pé illa an yasha Allahu yẹn kọ́ ma sha'a bó ṣe máa lọ nìyẹn kò lópin ó ní inna rabbaka ọba rẹ fa'alu lima yuridu in tó bá wọn ní máa ṣe o ìyẹn táwọn oníná fa'ammal ladhina su'idu ṣọ́rọ̀ ọmọ iná yẹn olóríire àlìjẹ́nà ni wọ́n wọ̀ lódiwọ̀n tí sánmà àti ilẹ̀ bá ń bẹ illa ma sha Allah àtọ́ àǹgẹ́rù majsus ọrẹ kan ni tí ò lópin tí ò ní àlà oore tọ́lọ̀ ń ṣe fún ẹ kò lálà ẹni bá ti wọná yóò wà ń bẹ permanent ni ẹni bá ti wà àlìjẹ́nà yóò wà ń bẹ permanent ni báwo lọ́lọ́run ṣe wá ń sọ̀rọ̀ mí tánàbí ń sọ mí mbọ́lẹ̀ yìí ti ránàbí èyí náà wá jẹ́ kí n máa fún ọ ní àwọn ahadith tó lè sọ fún ẹpá díìsù ti bí yẹn irọ́ ni jẹ́ àjọ lọ sínú àdísù ànábì sallallahu alayhi wa sallam àdísù yìí náà máa mú jáde nínú Bukhari máa mú jáde Muslim tó sọ fún wa yí pé gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run kódà kó jẹ́ pé la ilaha illallah ń bẹ nínú ọkàn rẹ̀ kò ní tọ́ iná wò àdísù kan nìyẹn o nínú àdísù yẹn wọ́n wà forí gbára wọn èyí tó bá wá bá Kùránì lọ àwọn àfọwáyẹlẹ lórúkọ súnnà èyí tó bá wá yapa Kùránì nínú mọ́nájì Yahudi táwọn wà bí yàgbé wá wọ́n wà mú yẹn dání máa dẹ̀ fi bí tán ti rí máa fi hàn inú àkídà àwọn Yahudi ni naam wájá tẹ̀síwájú nínú àdísù ànábì tó bá wà àdísù tí mo fẹ́ kà yìí àdísù náà àìwọ fún rẹ̀ ó gbádùn ẹ̀ àdísù yìí ń bẹ nínú Sahihul Bukhari ó wà nínú Sahih Muslim jẹ́ kí mi ò wá ní sọ péjì fún wa káwọn náà lọ ṣe gbìyànjú ká lè mọ̀ pé a ti di ọ̀tá Al-Qur'an tá a bá ṣọ́ra Ọlọ́run já rójú rí Ọlọ́run kí ní yìí dẹ̀ ìdààmú tí ọ̀pọ̀ àwọn comparators tí wọ́n ń kojú torí èyí tó pọ̀ jù nínú wọn ibi súnnà yẹn orúkọ manhaj yẹn làwọn bàbàrà pòun lójú ọ̀nà wàlálì Kùránì ló yẹ kán dìmú Kùránì ló yẹ kán dìmú náà jẹ́ kí n wá gómìnà mo ní táìmù díẹ̀ ó wá ní man shahida an la ilaha illallah ẹnikẹ́ni tó bá lè jẹ́rìí pé la ilaha illallah tó sọ bẹ́ẹ̀ wa anna muhammadu rasulullah tó dẹ̀ sọ pé anna muhammadu òjíṣẹ́ Ọlọ́run ni harramallahu alayhi an-nar
Ọlọ́run ti sọ iná dé èèwọ̀ fún. Ẹ wo àdìsí eléyìí o, ẹ wo àwọn àdìsí ti bẹ̀yẹn o. Ẹnikẹ́ni tó bá ní jẹ́rìí lọ́yẹ́ pé níjọ́ tá nàbí bẹ̀rẹ̀ kul la ilaha illallah tó filẹ̀ ṣáàsọ pé la ilaha illallah kò jèrè kul la ilaha illallah tadkhulul janna ṣáàsọ pé la ilaha illallah kò wà aljanna. Ló fi ń sọ fún wa pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna. So bàbá rí tẹ́nìkan bá wí la ilaha illallah nìkan gun tó dẹ̀ lọ bẹ́ẹ̀ á ti mọ̀ pọ́ mọ́ aljanna ni. So ìyẹn wá ń fi hàn pé ẹni yóhùn tó bá nígbàgbọ́ tó sì lè wí pé la ilaha illallah muhammad rasulullah haramallahu alayhi nar, Ọlọ́run ti sọ iná wíwọ̀, ó ti sọ déèwọ̀ fún. Fa inna allaha, dájúdájú Ọlọ́run nínú hadisi bukhari àti muslim yìí, qad harrama ala nar man qala la ilaha illallah, Ọlọ́run ọba mi ti sọ déèwọ̀ fún iná, ó ti sọ iná déèwọ̀ fẹ́ni tó bá sọ pé la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah, tó ń sọ láti fi wojú rí Ọlọ́run. Àdísù yẹn àdísù ànábì ni àfáwà Itibanu bunu Malik, àwọn ni wọ́n gba àdísì yẹn lẹ́nu ànábì, ó wà ní Bukhari, ó wà ní Muslim. Nínú àdísì mi tó jẹ́ ti àfáwà Anas ọmọ Malik, ó ní ma min abudin, kò sí ẹrú kan láyé nínú àwọn ẹrú Ọlọ́run, yashhadu an la ilaha illallah, tó lè máa sọ wípé la ilaha illallah, tí ó máa jẹ́rìí, tí ó máa wí, tí ó sì máa ní Muhammadan abduhu wa rasuluhu, tí ó jẹ́rìí pé Muhammadu ẹ̀dá rẹ̀ ni o, òjíṣẹ́ rẹ̀ ni o, illa harramallahu ala nar, harramahu Allahu ala nar, àfi k'Ọlọ́run sọ déèwọ̀ fún iná, pé iná Ọlọ́run kò ní tọ́ iná Ọlọ́run ọba wò. Àdísì Anas wa Malik ni. Nínú àdísù mi wọn lá Nábì sọ pé inni la a'lamu kalimatan la yaqulu abdun haqqan min qalbihi fayamutu ala dhalika. Ànábì ní èyí tó dájú ni pé mo dá gbólóhùn kan mọ̀, la yaqulu abdun haqqan min qalbihi, ẹ̀dá Ọlọ́run kan ò ní wí kó sì máa jẹ́ òtítọ́ láti inú ọkàn rẹ̀, fayamutu ala dhalika, kó wá kú lórí gbólóhùn yẹn, illa harramahu ala nar, àfi kí iná Ọlọ́run k'Ọlọ́run sọ déèwọ̀ fún. Kí ni gbólóhùn náà? La ilaha illallah. Eléyìí ń bẹnu al-Mustadrik ala Sahihayn kitabul iman. Nínú àdísù kan bákan náà, ó ní atani Jibrilun, ànábì ní Jibrilu wá bá mi alayhi salam, fabasharani annahu man mata min ummatika la yushrik billahi shay'an dakhala aljanna. Ó lá Nábì sọ pé, ó ní Jibrilu ní ó fún mi nírò pé ẹni yóò tó bá kú nú ọmọ lẹ́yìn rẹ̀, tí ó pa nǹkan ẹ̀mí, tí ó mú orogún pẹ̀lú Ọlọ́run, tí ó sì nǹkan ẹ̀mí mọ́ Ọlọ́run, dakhala aljanna, yóò wà aljanna. Tí ó sì nǹkan ẹ̀mí, kò sí òòṣà mi kó wá sí mọ́ Ọlọ́run. Qultu, sàhábà yìí wá ní mo wá sọ fún Ànábì níjọ́ tí ń sọ pé wa in zana wa in saraqa, Ànábì wá ní mo sọ bẹ́ẹ̀ fún Jibrilu. Ànábì ní mo ń sọ fún Jibrilu wa in zana wa in saraqa, kódà ẹrú Ọlọ́run tó ń wí gbólóhùn yìí, kódà tó bá ṣe ṣìnà, kódà tó bá jalè. Jibrilu dáhùn pé wa in zana wa in saraqa, kódà tó bá ṣe ṣìnà, kódà tó bá jalè, lódì wọn tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó sin ọba rẹ̀. Àdísù yìí ń bẹ nínú Sahih Bukhari, ó wà ní Sahih Muslim. Àdísù àfáwa al-Ma'rur bunu Suwaid ni. Níjọ́ yẹn àfáà ní mo wá sọ fún Ànábì sallallahu alayhi wa sallam, afala ubashira an-nas, ṣé kí n má lọ sọ fáwọn èèyàn ni? Àbí ó ní afa ubashiru an-nas, afa ubashira an-nas, ṣé kí n lọ sọ fáwọn èèyàn? Ànábì ní la, má lọ sọ fún wọn o. Ìdí ni pé o alla taqilu, kọ́ má lọ dára débẹ̀. Bó ti ẹ̀já sí pé ìyà oníkálùkù ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ kẹwàá nítorí pé mùmínì yóò wọná, lẹ́yìn tó bá wọná tán yóò jáde. Rárá o, àdísù ni irú àdísù bẹ́ẹ̀, àdísù ṣẹ̀tánù ni, kìí ṣe àdísù Ànábì. Ẹ rí pé ìkanú àwọn àfà tí wọ́n jẹ́ Nàìjíríà níjọ́sí, ó sọ wípé àdísù tí wọ́n sọ yẹn rawahu Iblisu, ìkanú àwọn àfà Sàlàfíà náà ló sọ bẹ́ẹ̀. Náà wá gbọ́ nú àwọn àdísù Iblisu yẹn, ẹ máa gbọ́ o, wọ́n ní yakhruju minan nar, sọ pé èyí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àdísì eléyìí ní wàá kílíẹ̀ rẹ̀, wọ́n yìí láwọn tọ́lọ́ mú jáde nínú bí wọ́n ṣe eré kan rí wọn ṣe kí wàá gbádìsù eléyìí tí ó yanjú ẹ̀. Ó ní yakhruju minan nar, al-Bukhari wa Muslim. Ó ní wọ́n jáde láti inú iná, man qala la ilaha illallah,
ẹnikẹ́ni tó bá ń sọ la ilaha illallah lẹ́ni tádìísù kan sọ pé iná Ọlọ́run ti dèèwọ̀ fún. Àdìísù eléyìí wá ń sọ wípé yóò jáde nínú ná ẹni tó bá ń sọ la ilaha illallah wa fi qalbihi tó sì wà nínú ọkàn rẹ̀ wasnu sha'iratin min khayr. Ẹ máa gbọ́ èyí tó mọ ní ìwọ̀n ọkà bàbà tàbí àgbàdo nínú dáadáa. Àdìísù yẹn àdìísù Qatada ni ana Anas, àdìísù kan nìyẹn. So àdìísù mi ìyẹn náà tún wá sọ pé wasnu burra tó bá mọ bí ìwọ̀n burra èso burru kínkínní báyìí. So ìkan tiẹ̀ min khayri nínú dáadáa tó bá wà nínú ọkàn rẹ̀ wasnu zarra èyí tó túmọ̀ níwọ̀n bí èèrà min khayri tó bá wà nínú ọkàn rẹ̀ tó jẹ́ mùmìnì tó dẹ̀ sọ la ilaha illallah yóò jáde kú ònú náà. Tádìísì dẹ̀ ń sọ fún wa wípé inna Allaha harrama an-naru ala man qala la ilaha illallah. Èèwọ̀ ni fún ẹni tó wí la ilaha illallah kó wá lọ́jọ́ ọmọ náà tó sì nígbàgbọ́ sí pẹ̀lú ọkàn rẹ̀. Àwọn kan wọ́n mú ẹ̀bùn Ọlọ́run yẹn wọ́n láwọn ẹni yẹn ò ṣe rere kan rí. Àdìísì eléyìí sọ pé ẹni tá a bá rere nínú ọkàn rẹ̀ tó mọ bí ọmọ náà gún, tá a bá rere nínú ọkàn rẹ̀ tó mọ bí èèrà, tá a bá rere nínú ọkàn rẹ̀ tó mọ bí jéró àgbàdo. Àwa wá fẹ́ sọ fún yín lénìí pé àdìísù yìí irọ́ ni. Àyà Kùránì tó pè nírọ́ òun rèé pé àwọn mùmínì ni ó wọ ná wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wà àlìjánnà. Ìyẹn ni pé man dakhala an-nara la yakhruju minha. Béèyàn bá ti wọ ná kò ní jáde ńbẹ̀. Wá gbọ́bọ́lọ̀ ti sọ jájọ lọ sínú Suratul Baqara àyà 167. Nínú Suratul Baqara àyà 167, that is Quran 2. Wá jájọ lọ gbọ́n tí Ọlọ́run ọba mi sọ ńbẹ̀. Torí pé lẹ́ni ẹ̀kọ́ èṣù, àwọn ẹ̀kọ́ ṣaitan ó ti pọ̀ jù nínú àwọn tírà táwọn èèyàn kọ kalẹ̀ fún wa. Ó sì lè bá bẹ́ẹ̀ nínú Quran tí ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run dìídì ń sọ fún wa pé fabihayyi hadithin ba'da Allahi wa ayatihi yu'minun. Èwo lẹ tún fẹ́ nígbàgbọ́ sí lẹ́yìn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ọlọ́run nínú Quran àtàwọn ìkìlọ̀ rẹ̀ lẹ tún fẹ́ gbàgbọ́? Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún wa. Suratul Baqara àyà 167 ìwọ náà wá jẹ́ àjọkà wá gbọ́n tọ́lọ́run ọba mi ń sọ mẹ́. Àyà 167. Naam, alhamdulillah. Ọlọ́run ọba ń sọ mẹ́ máa gbọ́ ó ní wa qala alladhina taba'u law anna lana karratan fanatabarra'a minhu kama tabarra'u minna kadhalika yurihimullahu a'malahum hasaratin alayhim. Ọlọ́run ní kadhalika bí ó ti rí nìyẹn o. Yurihimullahu a'malahum nígbà tí Ọlọ́run bá fi èrè iṣẹ́ wọn tí wọ́n ṣe láyé hàn wọ́n hasaratin alayhim tí iṣẹ́ yẹn wá jẹ́ iṣẹ́ àbámọ̀, iṣẹ́ òfò fún wọn. Ó ní ma hum bi kharijina minan nar, wọ́n tó jáde nínú náà o. Àfà, ma hum bi kharijina minan nar, béèyàn bá wọná kò tún lè jáde ń bẹ́ o. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Torí pé àwọn kèfèrí àwọn ní wọ́n máa wọ́nà àti bẹ̀bẹ̀ ń jọ náà pé law anna lana karratan, tó bá já sí pé Ọlọ́run tún lè fún wa l'opportunity míì fanatabarraha minhum, káwa náà lọ yọra wa kúrò láàrin àwọn ọ̀daràn yìí kama tabarrahu minna, báwọn náà ṣe ń bọ́wọ́ bọ́sẹ̀ kúrò lára wa lẹ́ni báwọn ọmọ wa rí. Torí pé àwọn ọ̀gá wọn tí wọ́n tàn wọ́n, Ọlọ́run ń sọ bẹ́ẹ̀ pé àwọn yẹn wọ́n máa yọra. Ó ní idhi tabarraha alladhina tubi'u min alladhina taba'u, níjọ́ tí àwọn tí wọ́n tẹ̀lé táwọn bá ń yọra wọn pé tọ́ àfi tipátipá mú yín àfokù sí yín lọ́rùn. Wara'ul adhaba, tí wọ́n sì rí yà wataqatta'at bihimul asbab, tí wọ́n rí pé kò sí ọ̀nà mọ́ táwọn lè gbà. Làwọn ọmọlẹ́yìn ọmọ ní báwo ni ìbá ṣe rí kọ́lọ́run sì dá wa padà sáyé, káwa náà wá lọ yẹra fún wọn, kálá bá wọn ṣe mọ́ bí wọ́n ti yẹra pé kìí ṣàwọn làwọn rán wa ń ṣe yìí. Ńgbà Ọlọ́run bá wá fi hàn wọ́n ibi tí wọ́n ń lọ, tí wọ́n wá rí òfò nì ma hum bi kharijina minan nar, Ọlọ́run ni wọ́n àtún jáde nù náà. Àyà kan nìyẹn pé wọ́n béèyàn bá ti wọ náà kò lè jáde mẹ́.
tó bá lọ sínú suratul Bayyinah lam yakunil ladhina kafaru tá jọ ń kà Ọlọ́run innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyah. Iná everlasting ni, aljanna everlasting ni, bí yẹn bá wọná kò ní jáde ńbẹ̀ lọ́nà aljanna. Jẹ́ kí n tó fún ẹ láyà mi torí pé eléyìí lè má tó. Jájọ lọ sínú suratul Ma'idah aya 37 wá lọ gbọ́n tọ́lọ́run bá mi ń sọ ọmọ náà tó bá ti wọná ò ní jáde. Mùmínì ò lè wọná, òwò náà gbọ́ àwọn àdísù ànábì tó sọ bẹ́ẹ̀ nísìn. So suratul Ma'idah jájọ gbọ́n tọ́lọ́run bá sọ. Agbọ́n tọ́lọ́run sọ nínú suratul Ma'idah aya 37 náà wá gbọ́n tọ́ bá mi ń sọ ńbẹ̀. Ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an nígbà táwọn èèyàn bá wọná tán. Ó ní yuriduna, jẹ́ kí n bẹ̀rẹ̀ láti aya 36. Ó ní innal ladhina kafaru law anna lahum ma fil ardi jami'a. Àwọn tí wọ́n kọ̀ t'Ọlọ́run wọ́n wá máa sọ ńjọ́ náà pé tó bá já sí pé gbogbo ohun tí ń bẹ láyé yìí àwọn làwọn bá ní wa mithlahu ma'ahu, téyí tó tún ṣe dédé bí ayé tún wà pẹ̀lú ẹ̀ liyaftadu bihi min adhabillah yawmal qiyamah. Tí wọ́n bá fẹ́ lò láti fi ra ara wọn kó ń bí ìyà Ọlọ́run lọ́jọ́ alìkìyàmà ma tuqbila minhum, wọn ní gbà lọ́wọ́ wọn. Wọn ní gbà lọ́wọ́ wọn. Walahum adhabun alim, wọ́n jẹ ìyà ẹlẹ́tẹ̀ èrò. Ọlọ́run wá tẹ̀síwájú. Ọlọ́run ní tó bá wà nínú yuriduna an yakhruju minan nar. Wọ́n máa fẹ́ káwọn jáde nínú náà. Wọ́n máa wá ọ̀nà táwọn ó fi jáde. Ọlọ́run ní ma hum bi kharijina minha. Kò sí ọ̀nà àti jáde ńbẹ̀ o. Lahum fiha adhabun muqimun. Ìyà wọn ńbẹ̀ o, ìyà gbére ni o. Ìyà náà, ìyà gbére ni o. Bó bá ti wọbẹ̀ o jáde mọ́ o. Àyàwó làwọn èèyàn wá ń tú sódì tí wọ́n fi ní gbogbo mùsùlùmí ní òwò náà. Àwọn ọmọ àlìjẹ́nà àwọn ò sì ní jáde nínú àlìjẹ́nà. Tó bá wo suratul Hijr Quran 15 aya 48 Ọlọ́run ní wa naza'na ma fi sudurihim min ghillin. Ṣọ́ra àwọn ọmọ àlìjẹ́nà tí wọ́n bá wà àlìjẹ́nà gbogbo gílù, ẹ̀mí ìkórìíra ara ẹni, ẹ̀mí ọ̀tẹ̀, ẹ̀mí kèéta, ẹ̀mí àbòsí àyọkòónú gbáyà wọn. Ikhwanan ala sururin, láwọn tí wọ́n mọ̀ bára wọn máa ṣọmọ ìyá tí wọ́n máa jókòó ala sururin lórí àwọn ọ̀gá ọlá tí ó dàbí bẹ́ẹ̀dì mutaqabilina. Ọlọ́run la yamassuhum fi nasabun, tí wọ́n ní rí ìdààmú kan mẹ́. Wa ma hum bi mukhrajin, àwọn náà sì ní jáde mẹ́. Ẹnìkan ò ní jáde nínú àlìjẹ́nà. Bẹ́ẹ̀ lẹ́ni tó bá ti wọná òun náà ní ṣe kíni o, òun náà ní jáde nínú náà. Kí wá ní problem ta ni? Òun náà ní aya kan nínú Qur'an. Tá bá lọ sínú suratu Maryam aya 71 tọ́lọ ní wa in minkum illa wariduha. Kò sẹ́nìkan nínú yín tí ò ní gbáwájú iná kọjá. Kìí ṣe pé yóò wọ iná. Kìí ṣe pé yóò wọ iná. Kìí ṣe pé yóò wọ iná. In tó sì dá wàhálà alẹ́ náà ni pé Ibn Abbas radiyallahu ta'ala anhu òun ló tú àyà yẹn pé yadkhuluha, pé kò ní kú ẹnìkan nínú yín tí ò ní wọná. Ìyẹn ni wọ́n fi lọ àdísù àsàrátì pé ibìkan ń bẹ ó wà lórí òkè náà, òkè àsàrátì ni ẹlòmí ó kọjá ń bẹ bí àmànàmánà, ẹlòmí ó kọjá ń bẹ yóò máa rán lẹ̀, ẹlòmí ó kọjá ń bẹ yóò jábọ́ sínú ẹ̀. Gbogbo àwọn mythology, àwọn ìrònú pé ó kọjá ń bẹ yóò ra bàbà, ẹlòmí ó kọjá fọ́rọ̀, ẹlòmí kẹrẹ yóò ṣe kíní, ẹlòmí ó ṣe kíní yóò ṣe ẹgbọ́ àyà Ọlọ́run Al-Qur'ani ni. Ó ní fa amma man utiya kitabahu bi yamini, ẹni yóò tí wọ́n bá fún ní ìwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún sawfa yuhasabu hisaban yasira. Irú ìṣirò ṣe ẹniyàn ó ti di rọrùn, kò lè mọ́. Ó gbọ́ yanqalibu ila ahlihi masrura. Irú ìyẹn àwọn èèyàn ìdùnnú ní ó lọ fi pàdé wọn ní aljanna. Wa amma man utiya kitabahu bi shimalihi, àmẹ́ni wara'a dhari, ẹni tán bá fún ní ìwé ẹ̀ látọwọ́ òsì tàbí látorí pòdì ẹ̀yìn. Sawfa yad'u subura. Yóò rí egbé, yóò pariwo òfò.
wa yasla sa'ira irú yẹn ni ó wọná wa yanqalibu ila innahu kana fi alihi masrura torí gbogbo ohun tó fẹ́ fi dunnú lọ́run ó ti parí ẹ̀ tán pẹ̀lú àwọn èèyàn láyé iná lòun wọ̀. Naam, Ibn Abbas ló tú àyà yìí pé gbogbo mùmìnì ni ó wọná pé wà in minkum illa wariduha in tó kó bá Zakir Naik nìyẹn àdíìsì yẹn ni kèésì yìí ṣètúmọ̀ rẹ̀ nìyẹn. Àmọ́ tó bá lọ́wọ́ àfáwà Sa'id an Qatada yìí náà tó jẹ́ ọmọ kí Ibn Abbas tó tún gbọ́ túmọ̀ eléyìí lẹ́nu àfá rẹ̀ ó ní marra nasu alayha àwọn èèyàn máa kọjá ń bẹ̀ ni ó wá mú àyà wá ó ní fáwàrà bíkà ọlọ́wọ́n bá rẹ̀ ó ti dì sọ́fà nẹ́bì ni wípé lanahshurannahum gbogbo àwọn èèyàn láṣàkójọ wọn washayatin àtàwọn àlìjànú thumma lanudirannahum hawla jahannama jithiyan á kó wọn hawla á jẹ́ kí wọ́n dé tètè ẹ̀ báyìí kan kọjá lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe pé wọ́n wọ bẹ̀ ìgbà tán bá kọjá ń bẹ̀ làwọn máa mọ rírì ibi táwọn ń lọ pé àwọn èèyàn kan náà wà nù náà ìyá tó yìí irú ní eléyìí ni wọ́n wọ̀ wọ́n kọjá ń bẹ̀ ni kìí ṣe wípé wọ́n mú wọn wọ bẹ̀ tó wá gbọ́ bọ́lọ̀ ń ṣe ń sọ ó ní yawma nahshurul muttaqina ila rahman níjọ́ tá a bá ń kó àwọn olùbẹ̀rù ọlọ́run lọ wájú ọlọ́run wifudan wa nasuqul mujrimina ila jahannama wirida tá a dẹ̀ ń dá àwọn ọ̀daràn lọ́nù náà jahannama wiridan wafdan wiridan suratu Maryam kan yẹn náà ni ní aya 86 aya tèmi wá lò tí mo fi èrò jahannama wiridan ni ó wọbẹ̀ wùrúdù yìí làwọn lò tọmọ àlìjẹ́nà wáfúdán ni a kó àwọn olùbẹ̀rù ọlọ́run ìlàrahmẹ́ni a máa kó wọn lọ ọ̀dọ̀ ọlọ́run torí pé wọ́n fẹ́ lọ àlìjẹ́nà wáfúdán bí àlejò pàtàkì wà náà súùkù alìmújìrìmínà ṣọ́rọ̀ àwọn mùjìrìmínà àwọn kèfèrí a máa tarí wọn báyìí ni pẹ̀lú lúlù mùmí ní wọ́n máa kó wọn lọ escort ni wọ́n escort wọn lọ ní àlìjẹ́nà àwọn ọ̀daràn wọ́n máa tì wọ́n pẹ̀lú lúlù ni ila jahannam lọ́rùn ọjà wirdan ní títí wọ́ ní ti púpù wọ́n mọ̀ tí wọ́n wọ́bẹ̀. Áyà yìí ní tó bá wá wo Suratul Qasas áyà 23 ó rí pé Ọlọ́run ọba lo wárọ́dà fún dídé tí nǹkan kìí ṣe pé kíyàn wọ́bẹ̀ ó ní walamma wárọ́dà má Madiyana nígbà tá Nábì Mùsá tó dé tòsí omi odò Madian kìí ṣe pé ó wọnú rẹ̀ ó gbọ́ lámọ́ wàrọ́dà máa Mẹ̀díyánà nígbà tá Nábì Mùsá tó dé tòsí odò Mẹ̀díyánà yẹn fàwájádà ìmúra àtẹ́yìnì ló ráwọn ọmọ obìnrin méjì tí wọ́n lè fún ẹran lómi ó wá bi wọ́n léèrè pé kí ni ìṣòro tí yín tẹ́yìn ò lè fẹ́ràn lómi wọ́n wá ṣàlàyé fún pé inna lana aba shaykhan kabira bàbá wa àgbàlagbà ní kò sí lágbára in tí ń jẹ náà rí ó sì bá wọn gbé àpáta ńlá kan kúrò ńbẹ̀ táwọn ó bu ọnú ó bá wọn gbé kúrò tó fi lè fẹ́ràn lómi ibẹ̀ yẹn lòun náà ti ń rojọ́ kọ́lọ̀ ń ṣíjú àánú wo kó yọ kúrò nú àìní tí ń bẹ lára ẹ̀ ní àwọn ọmọ ti bí yọ pé iná àbáná yẹ̀dọ̀ òkà bàbá wa ń pè ọ́ líẹ̀jì sí àkà ájíra máa ń sàkọ́ ìtàlànà láti san ẹ́ lẹ́sàn ìntò iṣẹ́ tó bá wa ṣe lọ́lọ́run fi là Nábì Mùsá níbòmí Ọlọ́run ló wùrúdù lóòótọ́ fáwọn ọmọ náà àmọ́ ní àlìjẹ́nà wífúdù ti já mọ̀ wípé wọ́n ẹ̀skọ́ọ̀tì wọn kọjá níbi iná tí wọ́n rí àwọn ọmọ náà pẹ̀lú yà tí wọ́n ń jẹ tọ́kàn wọn bàjẹ́ làwọn òfin wá dọ̀ ní alhamdulillahi alladhi asaba annala hasana ká Ọlọ́run dẹ̀ yọ wá kúrò nírú bí ayé tí yóò ti lọ mọ́ banújẹ́ tí ò ní rí dùnú láéláyé inna rabbana lagafurun rahim aw shakur yóò ṣàjẹ́ kan kí wọ́n fúnra ẹ̀ náà lọ́ mọ̀ in tó wàá fi mọ̀ ní pé ara wọn àdísù mi tó fi já sí pé kí ló dé tí ìtumọ̀ tẹ́gbọ́n àbáṣe ó mú wá tí ó mọ̀ pé méjì yóò mú kan wá yóò tún mú mi wá yóò tún sọpọ́tì àwọn yẹn náà léyìí tó ń fi hàn wípé ìkan ní bọ́nà àbáṣe ó sọ
ìkan ni wọ́n rọ ọmọ làwọn ọ̀tẹ́ ẹ̀sìn ó rọ nítorí kó lè mọ ẹjọ́ pé báwo la ṣe fẹ́ dẹ̀sìn wọn rú tí wọ́n bá ti gbọ́ pé àwọn owó ọ̀nà káwọn tó wà lìjẹ́nà ẹ̀sìn ò ní wọ́n ṣe. àkídà wá ní àkídà wípé a kọ́kọ́ wọ iná ká tó wà lìjẹ́nà, àkídà yẹ̀wúdí ni. ìyẹn ni màá wá fi parí ẹ̀ torí ẹnu àsìkò tí mo ti lò náà ni màá wá mú wá fún ẹ ní ìsìn inú Al-Qur'ani pé àkídà àwọn yẹ̀wúdí ni, kó lè mọ̀ wípé àkídà àwọn yẹ̀wúdí wọ́n ti gbé àwọn àbíyà gbé wọnú Islam nítorí wípé àwọn ní tiwọn ìpìlẹ̀ wọn ní yẹ̀wúdí nú, wọ́n sì ládéhùn pẹ̀lú yẹ̀wúdí. mo sì lè mú àwọn fídíò evidences wá, kódà ọmọ tí ń bẹ́ńbẹ̀ tó ń pàṣẹ lọ́wọ́ yẹ̀wúdí nìyá rẹ̀, yẹ̀wúdí nìyá rẹ̀. mo fẹ́ mú àyà kan wá fún ẹ tó fi mọ̀ pé ìrònú yẹ̀wúdí ni wọ́n sọ di hadithu annabi. Naam, wá jájọ lọ sínú Suratul Baqara àyà 80, ibi tí màá gbẹ̀yìn ọ̀rọ̀ mi sínú ni kọ́lọ̀ mọ́ ṣe láwìí mọ́. wa qalu, máa gbọ́ bọ́lọ̀ tí ń sọ ó ní fawailun nínú àyà 79, jẹ́ ìbẹ̀rẹ̀ láti 78, jẹ́ ìbẹ̀rẹ̀ láti 77. Ọlọ́run ní awala ya'lamuna, ṣé wọ́n mọ̀ ní anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun. Ọlọ́run mọ̀ tí wọ́n ń tọ́jú sínú ẹ̀mí àti tí wọ́n ń wí sí gbangba. Wa minhum, ó sì wà nù wọn iná ummiyuna, àwọn tí wọ́n mọ̀ tó wà nù ìwé Ọlọ́run. Ọlọ́run ní ummiyun, ó wà ní la ya'lamuna al-kitaba, wọ́n mọ̀ nǹkan kan nù Kùránì nínú ìwé Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ wọn illa amaniya, kọjá ń tán bá rò lọ́kàn wọn. ròyìnròyìn wà inhum illa yadhunnun, wọn kì í wí nǹkan kan kọjá káwọn kan dábàá, àṣẹ ni wọ́n pa. àṣẹ táwọn bá pa yẹn ni wọ́n sọdọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n kọ kalẹ̀. lọ́lọ́run fi wá fi tẹ̀lé pé fawailun, ègbé ń bẹ, òfò ń bẹ, ìyà ń bẹ lilladhina yaktubuna al-kitaba bi aydihim, fáwọn tí wọ́n ń kọ ìwé pẹ̀lú ìfẹ́ inú ara wọn tí wọ́n fọwọ́ wọn kọ. thumma, lẹ́yìn tí wọ́n bá wá kọ tán, yaquluna hadha min indillah, wọ́n wá máa sọ pé ìwé yìí ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wáyí ni tírà Bukhari wáyí ni torí pé Ọlọ́run sọ fún Ànábì pé alá innama utitul kitaba, Ọlọ́run fún mi ní tírà wa mithlahu ma'ahu, ó sì tún fún mi ní tó jọ. béèyàn bá sọ rú orí nǹkan ṣe, torí pé Ọlọ́run fún rẹ̀ dídí sọ fún anú Al-Qur'ani ni wípé báwo ló ó ní law ijtama'atil insu wal jinnu. Ànábì wà nínú àwọn al-ins, ó ní law ijtama'atil insu wal jinnu ala an ya'tu bimithli hadha al-Qur'an la ya'tuna bimithlihi walau kana ba'duhum li ba'di dhahira. wọ́n lè ríru Kùránì mú wá láyé torí pé laysa kamithlihi shay'un, a ríru Ọlọ́run, a sì lè ráfijọ́ ọ̀rọ̀ Ọlọ́run. kò sírú Ọlọ́run náà ń fi hàn pé kò ní sírú ọ̀rọ̀ Ọlọ́run, kò ní sáfijọ́ fọ́rọ̀ Ọlọ́run. lófin la yushiriki fi hukmihi ahada, gbọ́dọ̀ mú orogún mọ́ mi níbi à ń ṣèdájọ́. ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run nìkan ló ní, kódà kò sí lọ́wọ́ Ànábì. ìntọ́lọ̀ ń bá sọ fún ni lófin ní yasalunaka yastaftunaka fil kalala àbí nǹkan tọ́lọ̀ ní kulillahu yuftikum, Ọlọ́run ni ó dájọ́ fún yín, kìí ṣe mi. ìftáhùnù, gbogbo fàtíwá tó bá fẹ́ mú wá ó gbọ́dọ̀ jẹ́ pé ntọ́lọ́ ń sọ, kó dájú pé tó ń ṣe láyé ní ìsìn ni. àyè ń bọ̀ bí ọ̀rọ̀ DNA ara wọn àfáà lẹ́ni tí wọ́n sọ pé kò sí DNA, wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú genotype, wọ́n nígbàgbọ́ nínú blood group, wọ́n nígbàgbọ́ nípa pé tá a bá tẹ̀ ká báyìí béèyàn bá dáràn wọ́n dá mọ̀. DNA ń bẹ, tá a bá ti ní kò sí DNA, Islam ò ní jẹ́ ẹ̀sìn gbogbo ìgbà mọ́, yóò jẹ́ ẹ̀sìn sámà ní àwọn tó kọjá lọ ni. DNA ń bẹ. ẹni bá ní ọmọ àlè lọ́mọ lọ́dọ̀ rẹ̀ tí ò fẹ́ ká ṣírí tú, òun ni kó mọ̀ wọn rẹ̀. gbogbo nǹkan ló lè ṣàṣìṣe àfọlọ́ nìkan. àṣìṣe DNA ò pé káwá sọ pé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, pé ordinary machine ni ó dẹ̀ lè ṣe mistake. Ọlọ́run nìkan ni ò lè ṣe. tó bá ṣe mistake náà wọ́n lè correct ẹ.
ó ní bí plane ti rí lánàá à ń lọ hospital lónìí wọ́n ń fa ẹ̀jẹ̀ sí wa lára wọ́n ń fa nǹkan nú ara wa wọ́n ó test ìjọ tí n bá máa sọ ọ̀rọ̀ DNA máa sọ àwọn àṣírí kan tẹ́ gbọ́ máṣíìnì tí ó sọ pé báyìí ní í ṣe ọ́ ń bẹ̀ tí wọ́n sì bá bẹ́ẹ̀ tó sì lè bárú ẹ̀ lọ́dọ̀ àwọn àfà tó lè bárú ẹ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn wọ́n kàn máa sọ fún ẹ páyé ń ṣe ẹni wọ́n sì máa fi ẹ jẹun àfẹ́yí tọ́lọ̀ bá ní kó láàánú tọ́lọ̀ fẹ́ lò nínú wọn ibi tí mo fẹ́ parí àyà mi sí rèé o ó ní illa yazunun àwọn kan máa dábàá ní tó má ti dábàá báyẹn dàṣẹ ni ọlọ́ni fawailun lilladhina yaktubuna alkitaba ìyà ń bẹ fáwọn tí wọ́n máa fi ọwọ́ ara wọn kọ̀wé tán bá kọ́ tán yaquluna hadha min indillah wọn a máa ní ìwé yìí o ìwé Ọlọ́run ni o liyashtaru bihi thamanan qalila nítorí àti ta ìwé yẹn pẹ̀lú owó tí ò tó nǹkan ọ̀rọ̀ Ọlọ́run wọ́n fẹ́ dáwó torí owó tí ò nítumọ̀ wọ́n wá gbé ọ̀rọ̀ tí kìí ṣọ̀rọ̀ Ọlọ́run wọ́n gbé sókè lẹ́ni àwọn wàhábíyà sàlàfíyà owó ni wọ́n ń gbà náà fi yẹpẹrẹ al-Qur'an Ọlọ́run ní fawailun lahum òfò ń bẹ fún wọn o mimma katabati aydihim pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn kọ wa wailun lahum mimma yaksibun òfò sì ń bẹ fún wọn àti ìyà pẹ̀lú bí tí wọ́n ń lo ìwé náà sí àwọn ni wọ́n kọ́ kìí ṣe pọ́lọ̀ ló gbé wá ẹ wo àrà tá à ń rí lé ní Kùránì tó ti wà lójú ayé ànábì àwọn kèfèrí wá ń sọ sí pé ṣe báwọn lẹ́yìn ànábì ni wọ́n kọ́ kò yẹ kó lè ewúrẹ́ ti jẹ nínú ẹ̀ ẹ bọ́ lọ́wọ́n ọba yín bẹ́ àjọ pàdé Ọlọ́run jájọ pàdé Ọlọ́run dáadáa Ọlọ́run tó wá ní waqalu ìrònú àwọn Yẹ̀húdí ni pé lan tamassana naru iná ò lè jó wá illa ayyaman ma'duda àfi fáwọn ọjọ́ tó ní days ní àwọn ò ní lọ gbére mẹ́ ìgbàgbọ́ Yẹ̀húdí ni pé bí èèyàn bá wọná ó máa padà jáde ìyẹn làwọn àhàdísù yẹn ló fi ń jẹ́ àwọn àhàdísùn Yẹ̀húdíyà wọ́n ní Ọlọ́run ní kọlu tí wọ́n ń sọ ni pé lan tamassana nar a lè pẹ́nu náà iná ò lè jó wá illa ayyaman ma'duda àfi fáwọn ọjọ́ díẹ̀ Ọlọ́run ní bá mi Ọlọ́run ní kúl bí wọ́n léèrè àtàkàstùm inda láì àdá ṣe ẹ̀yin àtọlọ́run ẹ ti jọ ṣàdéhùn ni wípé yóò rí bẹ́ẹ̀ sọ fún wọn pé falan yukhlifa Allah àdáwù Ọlọ́run kì í máa yẹ àdéhùn rẹ̀ padà pé tó bá ti lẹ́yìn ó gbére yẹn náà mà ní am taquluna ala Allahi ma la ta'lamun àbẹ́ ń sọ tẹ́ẹ̀mọ̀ ẹ̀ ń sọ mọ́lọ́run wà máa gbọ́ Ọlọ́run wá túmọ̀ ọ̀rọ̀ yẹn síwájú ó ṣẹ́ṣẹ́ àdéhùn wà láàrin ẹ̀yin àtọlọ́run ni abẹ́ kan ń sọ tẹ́ẹ̀mọ̀ mọ́lọ́run aya 81 Ọlọ́run ní bàlá ọ̀rọ̀ orí bí wọ́n ti ń sọ yẹn ìrẹ́ ànábì man kasaba sayyi'atan ẹni yóò tó bá ṣe àìdá kan wà á tọ́tí bí yí kọ̀ tí a tù ú tí àìdá ni àṣìṣe ni tó bá bò ó lójú mẹ́lẹ̀ tí ò túbá kòrò nípòwàdà fa ulaika ashabun nar irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọmọ náà ni wọ́n ò fi khalidun tán bá ti wọ́ bẹ̀ gbére ni wọ́n ní jáde máa walladhina amanu ṣòwárà wọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́ wa amilu salihati tí wọ́n ń ṣe dáadáa ulaika ashabun nar àwọn ọmọ àlìjẹ́nnà nìyẹn ò fi khalidun gbére ni wọ́n mọ̀ ṣe mẹ́ o gbogbo àdísù tó bá ti sọ fún ẹ rí pé mùmínì kan ó wọ ọ́nà kó tó wà àlìjẹ́nnà scam ni o má báyàn gbàgbọ́ o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run insha Allah next time a sọ̀rọ̀ lórí àdísì kùkùté tí wọ́n ló ń bọ̀ wá wó Káàbà nígbẹ̀yìn ayé ẹ wọ́n ṣe ń ba tiwa jẹ́ tabakàn ti rí kíní yẹn nú tíra a ní gbé láàká yìí sí káwá lọ yẹ Kùránì wò àákàn ká ní torí pé ok àǹfààní wo la fẹ́ rí fún mùmínì nínú pé kùkùté kan á dé nìkan gun ayé yóò wá wó Káàbà yóò wo sí wẹ́wẹ́ báyìí yóò lọ dẹrún yóò wá lọ dá sínú odò Allahu yahdina Ọlọ́run ó fi gbogbo wa mọ̀nà yóò ṣíjú àánú wa yóò foríjì wa bí akila ilaha illallah ma sha Allahu la quwwata illa bika Allahumma inna nas'aluka mujibati rahmatika wa azaim maghfiratika wa salamata min kulli ithmin wal ghanimata min kulli bir la tad'a lana dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajata min hawaij dunya wal akhirah illa qadaytaha ya arhamar rahimina wala hawla wala quwwata illa billah mo fi lè ṣàdúà fẹ́yìn àfáà mi Ọlọ́run bá mi ṣíjú àánú wẹ̀yìn pàápàá àfáà mi Al-Wasti Ọlọ́run bá mi ṣe dáadáa fún ẹkùjọ́ mẹ́ta àfáà mi Aziz Sheikh Ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà àfáà wa Abíọ́lá Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú
bẹ́ẹ̀ náà ni babalọ́lá Lukman ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, Abdulwasi Saad ọ̀rọ̀ yín ò ní dàrú, Ogunlákin Jẹ̀mí Kamil ọba ò ní gbàgbé rẹ̀ láéláé, àfáwà Ismail Ọ̀sanyìnpéjú ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó ṣe dáadáa fún mi, àfáà mi kan náà àfáà Abdulwahab àfáà dáadáa ni wọ́n yìí gbàgbé mi rárá, ọlọ́run bá mi ṣíjú àánú wò àfáà náà. Bákan náà àfáà Hamdu Sa'id ọmọ wùmí ọ̀rọ̀ yín ò ní dàrú, Yétúndé Olóyè ọ̀rọ̀ yín ò ní dàrú o, la ilaha illallah Abíọ́lá Mopol ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Lénìí kò ní sáàyè fún bóyá à ń pè wọlé nítorí alhamdulillah àlàáfíà ń jáde bọ̀ ní ọlọ́run tí ó jáde tán. Bẹ́ẹ̀ náà àfáwà Harun Abíọ́lá Suleiman ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Bẹ́ẹ̀ náà Aláyìndé Kudus ọ̀rọ̀ yín ò ní dàrú, àfáwà Labẹ́yíká di Christ Jamiu Adégúnwà ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́la agbára ọlọ́run àti jẹ́ kan ṣe ọlọ́run bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm al-wajud ọlọ́run gbẹ́bẹ̀ ọlọ́run bá gbẹ́bẹ̀ yín o kó sì gbọ́ tiwa náà. Bákan náà Awódélé Misbah ọlọ́run bá mi ṣe dáadáa fún yín kó ṣe dáadáa fún ní kálukú wa, àtẹ̀ntà rí dárúkọ àtẹ̀ntà àrórúkọ ẹ̀dá ọlọ́run mẹ́yìn ó máa ń tẹ̀ ń fẹ́ ó máa ń tẹ̀ ń béèrè ọlọ́run bá wa dá yín lóhùn bí akil la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá wa share program yìí àtàwọn tí ó tún padà share rẹ̀ ọlọ́run bá wa share oore fún wọn. Ẹ jẹ́ ká share dáadáa kó lè dọ́dọ̀ àwọn mùsùlùmí láti fi la ọ̀pọ̀lọpọ̀ níbi ìrònú kèfèrí, torí pọ́pọ̀ mùsùlùmí ló ń kú léni tó rò pé mùsùlùmí lòun tó já sí pé ó ń kú ní káfìrí látara wípé ó pa kùránì tì kò gba kùránì gbọ́mọ́ ó wá ń tẹ̀lé ìwé àwọn àfáà kan látara pé wọ́n forúkọ ànẹ́bì sí tọ́lọ́ ń dẹ̀ ń sọ fún ànẹ́bì wípé èrè ànẹ́bì wa idha tutla alayhim ayatuna bayyinat tí wọ́n bá ka àmì ọlọ́run àwọn òfin ọlọ́run fáwọn èèyàn tó clear báyìí qala alladhina la yarjuna liqa'ana ìntẹ́ gbọ́ lọ́dọ̀ àwọn aláìgbàgbọ́ tí wọ́n nígbàgbọ́ nínú ìdájọ́ wọ́n nígbàgbọ́ nínú ìṣirò wọ́n nígbàgbọ́ nínú ọ̀run ìtì bí Qur'anin ghayra hadha fún wa ní Qur'ani míì ilé ni a ti ní Qur'ani míì tá ń ká o. Sahih Bukhari Qur'ani kan ní lọ́dọ̀ àwọn èèyàn wa o, Muslim ìkan ní o, Tirmidhi ìkan ní o, Nasa'i ìkan ní o, Ibn Majah ìkan ní o, Ahmad Musnad ìkan ní o, àwọn gbogbo àwọn tírà hadisi ní Musannaf ibn Abdurrazzaq Al-Laklakai wọ́n pọ̀ bẹ́ẹ̀ Sunan al-Bayhaqi Sunan at-Tabarani wọ́n pọ̀ o nínú àwọn kútùbù tá ti ń kàlé ní tá fi rọ́pò al-Qur'an tó wá dàbí pé Qur'ani kì í fẹ́ ṣèwé mọ́ tọ́ta Islam bá fẹ́ sọ̀rọ̀ yóò máa ní Sahih Muslim fọlùm kìíní kan Sahih Majah la ilaha láti fi tako Islam. Ọlọ́ni wọn ìtì bí Qur'anin ghayra hadha báwa wá wé mi tó yàtọ̀ sí àwọn bá dílíwú tàbí kó bá wa pààrọ̀ ìntì bẹ́ẹ̀ ọlọ́ni rẹ̀ ànẹ́bì sọ fún wa pé ma yakunu li an ubaddilahu min tilqa'i nafsi kò ṣeé ṣe fún mi ànẹ́bì kí n fúnra mi pààrọ̀ rẹ̀ látọ̀dọ̀ ara mi o. In attaba'u illa ma yuha ilayya torí pé mi èé tẹ̀lé nǹkan kan yàtọ̀ sálù Qur'ani tó bá mi fi ránṣẹ́ sí mi o. Inni akhafu in asaytu rabbi sọ fún wọn pé àyà mi ń jẹ́ ẹ̀rù ń bà mí pé tí n bá lọ yapa ọlọ́run kọ́lọ́run mọ́ sọ mí kémi náà sọ mí azaba yawmin ọ̀fì ìyà ọjọ́ tó lágbára o. Law sha Allah ma talawtu alaykum tí ìbá ṣe pọ́lọ́run ọba fẹ́ ni èmi ò ní máa ka tí mo ń kà yìí fún yín la adrakum bí mi ò ní fi wọ́n mọ̀ yín qad labistu fikum umra ṣe bí mo ti pẹ́ tó láàrin yín tẹ́ mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó máa wí eléyìí afala taqilun ṣọ́rọ̀ òye yín ní abẹ́ ṣe làákàyè ni ọlọ́njẹ́ lè ṣe làákàyè o. Subhanaka Allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbika. Bàbá mi Adégbìtẹ́ ọlọ́run nígbàgbé yín torí ẹ̀ fi gbàgbé mi ọlọ́run nígbàgbé yín yóò bá mi ṣíjú àánú yín. Bàbá mi Al-Maruf Gbọ́lágadé ọlọ́run bá mi wà pẹ̀lú yín. Bákan náà ni bàbá mi Engineer Odùọlá wọn yé gbàgbé wa gbogbo ni wọ́n máa ń pè ọlọ́run bá wa ṣíjú àánú yín kárí oníkálukú àwọn bàbá gbogbo ẹ̀yin tẹ́ ń kún wa àtẹ̀yin tẹ́ kún wa àtẹ̀yin tẹ́ ń kún wa tẹ́lẹ̀ àtẹ̀yin tẹ́ kún wa mọ́ ọlọ́run ò ní gbàgbé ẹnì kankan la ilaha illallah àti gbogbo aládéhùn tí wọ́n ti múṣẹ́ nú ẹ̀ tí wọ́n padà rí àdéhùn yẹn múṣẹ́ mọ́ ọlọ́run bá wa ṣíjú àánú pé èyí táwa mọ̀ ní pé iṣẹ́ ọlọ́run ò ní kú ó dá sí ọba mi ó mọ ṣe tiẹ̀ lọ ó má déhùn iṣẹ́ tọ́lọ́run ọba mi ó ṣẹ́ kò sí ọ̀rọ̀ pé torí pé báwo bá sọ lórí social media a máa sọ ń bi díẹ̀ sí social media bá wá bí à ń sọ ń bò míì so ìyẹn túmọ̀ sí pé ìjọ tá a bá ní náà láàwà kódà ní béèrè lọ́dọ̀ ẹnìkan pé kún wa lọ́wọ́ tó bá fẹ́ kún Ọlọ́run lọ́wọ́ kọ́ Ọlọ́run lọ́wọ́ torí pé ó máa ń dàbí lójú àwọn èèyàn tó bá láwọn ń kún wa lọ́wọ́ níjọ́ tá a bá sọ̀rọ̀ kan tí ò bá bá wọn lára mu àbó tábẹ́ nìkan tó súnmọ́ wọn ni wọ́n bá bínú wọ́n mọ̀ òyìn dání kò ní dá fowó yín tó rọ́lọ́run ló lówó kì í ṣe tí
ibi Ọlọ́run ò lè sọ pé òṣìṣẹ́ Ọlọ́run mọ́, Ọlọ́run ó fáwọn ẹlòmíì rọ́pò ẹ, ó ní yastabdilu qawman ghayrakum, òun ó fáwọn ẹlòmíì rọ́pò yín thumma la yakunu amsalakum, wọn ẹ̀dẹ̀ ní dàbí irú ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń hùwà rárá. So má rò yí pé bóyá òun ṣe kinní kan Ọlọ́run ló ṣe fún, kàkà máa torí ẹ̀ wá di gbẹ̀wù dání àbúrò àǹgà, Ọlọ́run ní yá rírú ẹ̀ àsì ní ṣerú ẹ̀, torí pé kìí ṣàwa náà láfẹ́ kan pé wá ìwọ ló fẹ́ ṣèrànlọ́wọ́, bó bá ṣe mọ́dàlá, bó sì ṣe mọ́dàlá, tí wá ní pé kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún ẹ kó sì ju àníwá kó sì ju ẹniwẹ̀ nìkan kan wá, gbogbo ibi tí kò wá fi ràn wá lọ́wọ́, bóyá kọ́mẹ́ǹtì ni, bóyá wíwò ni, ìrànlọ́wọ́ náà ni, bóyá dúà ni, ìrànlọ́wọ́ náà ni, bóyá kápẹ́ ni, ìrànlọ́wọ́ náà ni, láìkì ni, ìrànlọ́wọ́ ni, lọ́ọ̀fù ni, ìrànlọ́wọ́ ni, ṣíẹ̀ ni, ìrànlọ́wọ́ ni. Ọlọ́run ní jákó wa yín tàn mọ́, gbogbo ọjọ́ tẹ́ bá ń retí ìdùnnú rẹ̀ ní rí ìbànújẹ́ fi gbà bí akila ilaha illallah. Ọlọ́run ní gba ojúlówó wa, kò ní gba ìgbọ́rọ̀ wa, kò ní gba ọ̀rọ̀ lẹ́nu wa, kò ní gba láàfíà ara wa, kò sí ní dáwà jókòó, kò ní tìwá mọ́lé. Gbogbo àwọn tí wọ́n bùkátà àlàáfíà Ọlọ́run bá fún wọn láàfíà. Gbogbo àwọn tí mo wá rántí dárúkọ àtàwọn tí mi dárúkọ, bàbá wa Taofik Kọ́lápọ̀, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, Ọlọ́run ò ní fi yín lẹ̀, àti gbogbo wa náà, bàbá wa Abdulsalam Saidu Kakawa, Jamali Abubakar, Labaika Indiame, Labaika di Christ, Alaba Adegunwa, gbogbo wa ní k'Ọlọ́run ṣíjú àánú wò, Bodoru Rasul, gbogbo wa Ọlọ́run mọ̀ wá, Ọlọ́run ò ní fẹ́ nìkan kan lẹ̀. Bákan náà Afawa Mahmood Abdul Ali Taiwo Ali Oye Yusuf Afọlábí, àwọn tí mo ń láǹfààní àti rántí wọn ni Ajá Àbíkẹ́ Rimi, Ajá Bashira Rẹ̀mílẹ́kún, àti Ajá Bashira Àwésù, Alájà Àwésù, gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ó mọ̀ wọn o, orí wọn ó mọ̀ wọn o, ó mẹ́rọ ọkàn wọn, bá mi dá wọn lóhùn, kojú máa tì wọn, bá mi dá yín lóhùn, kojú máa tì yín. Subhana rabbika rabbil izzati amma yasifun. Bàbá wa Muhammad Abdulkabir Alaro, Mufti Ogun State, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀, ọ̀rọ̀ yín ò ní dàrú, gbogbo ní tẹ́ ń fẹ́ ní nǹkan tó dá ní k'Ọlọ́run bá yín fẹ́, gbogbo èyí tẹ́ ń fẹ́ tí ó pa bàbá lára Ọlọ́run mọ́ mu yẹn wá, èyí tẹ́ rò pé kò dáa tó tọ́lọ́run mọ̀ pé tóun bá ṣe fún yín yóò dá, yóò dùn mọ́ yín, yóò mórí wá, Ọlọ́run bá mi ṣe fún yín. La ilaha illallah. Àti gbogbo wa náà al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Afami Bashir ṣàdúrà fẹ́yìn náà o, Emmanuel Paraso, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o, Bashir Adébísí, ọ̀rọ̀ tí náà ní dàrú. La ilaha illallah. Subhanaka Allahumma wa bihamdika, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayka. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته، وإلى Mm.